Here we give you 100% entertainment. Our programs are educative, entertaining, and all-round information. To promote your brand, your music, your skit, your business and services, contact Kaya Radio on 0260 87 8860. Also, we are available for music video, studio installation, advertisement, and promotion. We are also available on YouTube, Instagram, and Facebook. Don't go far. Kaya Radio will light up your... Kaya Radio is the #1 online radio TV. Here we give you 100% entertainment. Our programs are educative, entertaining, and all-round information. To promote your brand, your music, your skit, your business and services, contact Kaya Radio on 0260 87 8860. Also, we are available for music video, studio installation, advertisement, and promotion. We are also available on YouTube, Instagram, and Facebook. Don't go far. Kaya Radio. We light up your day. Kaya Radio láwa. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Lásìkò tó bá bá dúdú ẹ̀yọ́ olólùfẹ́ wa níbikíbi tí ẹ ti ń gbọ́ wa, a kí gbogbo yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí ètò Ojútólé. Ojútóko. Orí ètò Ojútólé náà la wà ní gbogbo ọjọ́ sátọ̀dé látago 10 títí dìgbà ìdí aago tá a bá parí ẹ̀ torí àti parí ẹ̀ àmàsìkò tá a máa ń parí. Ọlọ́run bá ló màsìkò tá à ń parí. Ọlọ́run bá ló màsìkò tá à ń parí. Mo kí gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa wípé ẹ káàbọ̀ sórí ètò Ojútólé. A tún ti dé lónìí bá ṣe máa ń jọ. A máa sọ fún pé àwọn kì í ṣe gbé bòun àti ṣe sófó. Torí kí a lè máa mú àwọn òròyìn tó ń lọ káàkiri wá fún yín, òun ni àwa náà la ṣe máa ń wá sórí ètò ní gbogbo ìgbà. Mo kí yín pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Orúkọ mi ò yí padà, kò dẹ̀ ní yí padà, kò dẹ̀ ní fẹ́ yí padà. Kí lorúkọ mi náà? Yusuf Ògúnbáyọ̀ Olúwatóbilọ́ba. Èmi ni kọ́kọ́ mo wà nínú ilé, ẹ bá ń dárúkọ yín. Ẹ ṣé a kí yín káàbọ̀ lónìí, a tún ti dé kí gbogbo yín kẹ́ bá nǹkan fìdílé tàbí kẹ́ jókòó lé nǹkan. Bẹ́ẹ̀ náà ni Táíwò náà ni orúkọ mi, Abíọ́dún Emmanuel. Èmi ni wọn ní Ẹ̀gbá Aláké ní ìbò náà. Ẹ má wọrí, máa padà gbé yín débẹ̀ tó bá yá. Under the stone. Under the stone abẹ́ rock. Ẹkúnlẹ̀ àkónílé bẹ́ẹ̀ ni káàbọ̀ làkérò ọ̀nà. Akíntìdé bá a ṣe ń dèrò nítorí pé àwọn ọlọmọ Ojúmọ́ Kéde kan ara kan gbogbo ìgbà náà la fi ń mọ̀ràn wà nítorí pé ọba ara náà ló fún un lọ́wọ́ lóhun ara tá a fi ń dára kì í sí pé àwọn náà là ń dára bẹ́ẹ̀ ọ̀rọ̀ ló ń bẹ pẹ̀lú wa náà la fi ń ṣe ti fi ń dá bó ṣe náà nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní ọmọ kékeré tó bá bàgbà jẹun ni ó ti dẹdẹ kó mọ wọ́wọ́ ẹ̀yìn àgbàlagbà ń tẹ̀ ń sọ tó ti ń jẹ́ bó ṣe ń jẹ́ ẹjọ́ ojú wa ṣe o. Orúkọ tèmi ni Taofik Ṣàfihàn Ọlápàdé ọmọ bíbí ìlú Ìbàdàn ẹ ó ṣe wọ́n mọ̀ mí. A ní kò bọ́ ọmọ jẹ́ àwọn ọmọ tí ò sọ ilé ọmọ. Ọmọ jẹ́ ní kíni? Tí ò sọ ilé ọmọ. Ẹ ṣe jà. Akíyọ̀dù ẹ̀yọ́ olólùfẹ́ wa gbé ẹ káàbọ̀ sórí ètò bá ṣe máa ń wá ní gbogbo ìgbà kí ni nǹkan tá a máa ń ṣe lórí ètò Ojútólé? A máa ń mú àwọn òròyìn tó ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti lè máa mú wá sí etí ìgbọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa níkànnì Kaya Radio lórílẹ̀-èdè Ghana. Ibẹ̀ làwa wà láti mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan níkan òjọ̀kan òjọ̀ bí òjọ̀ sí òjọ̀ dí gbogbo ẹ̀ ó yàtọ̀ sí rárá wa. Bá wà. Ní pípé gan ó yàtọ̀, ní dúdúró gan ó yàtọ̀, ní àkọsílẹ̀ gan ó yàtọ̀, ó yàtọ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Òun la fi ń sọ pé nílé iṣẹ́ Kaya Radio tọ̀dọ̀ wa náà ó dá yàtọ̀ gédéǹgbé. Kí ni àwọn nǹkan tá a mú wá kó tó nípa máa lọ sínú ìròyìn? Ẹ jẹ́ ká mú àwọn nǹkan tó jẹ́ kókó inú àwọn ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí. Ẹ jẹ́ ká sáré mú lọ, ká sáré sọ ná. Eléyìí tó máa jẹ́ nǹkan àkọ́kọ́ tá a máa sọ lónìí. Bàbá wa ẹ gbọ́, àwọn Yorùbá wa àwọn kan ní ọba pálí lọ́wọ́n kan ń jẹ. Èmi ò sọ bẹ́ẹ̀, mi kò tó sọ bẹ́ẹ̀ o. Ọ̀nà ọba pálí lọ́wọ́n kan ń jẹ. Ṣé kò wá fi wọ́n pé ọba pálí ló pọ̀ jù nínú wọn tó ń jọba báyìí? Kí ni nǹkan tá a fi sọ wé eléyìí? Àwa kọ́, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, èmi kọ́ o, ẹ jọ̀ọ́ o, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Ní ọjọ́ Monday ni a gbọ́ pé àwọn Fúlàní wọ́n pa ọba aládé méjì nílùú Èkìtì. Àwọn mẹ́ta ni ṣùgbọ́n ọba kan wà níbẹ̀ tó jẹ́ àwọn ọba àtijọ́. Ká pè wọ́n ọba àtijọ́. Ọba tó ríyàn. Ọba tó fẹ̀yìntì èèyàn.
ọ ní ọba náà nínú àwọn ọba mẹ́ta ọba kan ráyè fẹsẹ̀fẹ àwọn méjì wọ́n fàyè sílẹ̀ tí àwọn Fúlàní tí wọ́n pa wọ́n nípa ẹran ìyẹn la gbọ́ pé ní ọjọ́ Monday afa kó tó nípa máa kúrò níbẹ̀ náà lágbọ̀dọ̀ ọba náà ni o alẹ́ àná náà la tún gbọ́ pé wọ́n tún pa ọba kan ní Kwara ní Ọ̀ṣun state ìyẹn ní àná náà ní ọjọ́ Monday náà a tún gbọ́ pé àwọn Fúlàní náà wọ́n tún pa pásítọ̀ ní Òṣogbo ní àwọn Fúlàní náà. ó lágbára ń bọ̀lá wa ń lọ báyìí náà. àwọn Fúlàní yìí náà wọ́n ní wọ́n tún gbé àwọn ọmọ skul tó ń lọ bíi 20 wọ́n tún jí wọn gbé nínú mọ́tò wọ́n tún ajáàkì mọ́tò wọ́n tún gbé wọn lọ ìyẹn àwọn Fúlàní yìí náà. àwọn Fúlàní yìí náà kan náà ọ̀wọ́n náà la tún gbọ́ pé nílẹ̀ Haúsá ẹ̀mẹ́ pé nílẹ̀ Haúsá wọ́n ní wọ́n máa ń ṣe wedding fún àwọn tí wọ́n bá rí owó ṣe wedding wọ́n máa ṣe wedding fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pọ̀ àbá wọ́n ní wọ́n dẹ̀ ṣe wedding fún àwọn èèyàn 30 wọ́n ní nínú àwọn èèyàn 30 tí wọ́n ṣe wedding fún wọ́n nígbà tó Fúlàní tí wọ́n dẹ̀ débẹ̀ wọ́n ní wọ́n jí ọkọ gbé o wọ́n dẹ̀ jí gbogbo àwọn ìyàwó 30 tí wọ́n ṣe wọ́n dẹ̀ jí wọn gbé ní àwọn Fúlàní yìí náà. Ibo là ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ìjẹ́ ọba tòótọ́ ṣó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ṣá ìyẹn ni abala àkọ́kọ́ tá a máa sọ níbẹ̀. abala kejì òun náà ni o ọ̀ṣèrántí àwọn akọni tí wọ́n sùn tí wọ́n kú sójú ogun Yorùbá nation wọ́n ṣe ìrántí fún wọn àwọn tó ṣe àwọn tá bá lè dárúkọ àdárúkọ wọn níbẹ̀ wọ́n ṣèrántí fún àwọn tó kú sójú ogun Yorùbá nation ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kẹta tá tún máa lọ agbo entertainment òun nìyẹn adúpẹ́ fọlọ́wọ́n ọba tí ò tẹ̀ jẹ́ ká fojú sunkún bàbá wa àgbà ọ̀jẹ̀ olórin bàbá wa Kébé Kwara bàbá wa Kollington Àyìnlá adúpẹ́ fọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n bòjá fojú sunkún wọn adúpẹ́ fọlọ́wọ́n ọba. ọwọ́ sọ̀rọ̀ Súlè Àlàó Màláìkà ó wá lọ ṣe àbẹ̀wò sí bàbá wa ní Kọ́lá ní ilé bàbá wa tó wà ní Kọ́lá ní Àgbàdo Jàyè ní Alágbàdo níbi tí bàbá bá dé ilé bàbá wa yẹn ààfin ńlá kan ni òun lọ́dọ̀ bàbá wa Alhaji Súlè Àlàó Màláìkà ó wá lọ ṣe àbẹ̀wò sí bàbá wa nílé ọlọ́wọ́ àlàáfíà bàbá ẹgbẹ́ bàbá KS a ní ká wá wo àlàáfíà yìí ni ṣùgbọ́n bí bàbá ṣe wá lọ bàbá wa lọ lásán wọ́n wá kó ẹ̀bùn lóríṣiríṣi wọn kò lọ fún bàbá nílé a sọ̀rọ̀ lórí yẹn náà. ọ̀rọ̀ ibi tá tún máa sọ̀rọ̀ lé lórí òun ní pé ọ̀rọ̀ tí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò fún ilẹ̀ Yorùbá bàbá wa Alhaji Dr. Pastor Olúwo Alhaji Gani Adams tí wọ́n jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò fún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ọ̀rọ̀ tí wọ́n sọ tán ní tí àwọn ọba ládéládé tí bàbá lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn láàrin oṣù 6 security ilẹ̀ Yorùbá ó máa dúró dáadáa tí àmì dùn àwọn Fúlàní mọ́. òun làwọn ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí a dẹ̀ tún máa sọ̀rọ̀ lórí dollar rate ìyẹn ò sí níbí báyìí a máa sọ̀rọ̀ lórí dollar rate kí ló ń ṣẹlẹ̀ lórí náírà sí dọ́là tó wá ṣe jẹ́ pé ní ìlú ta ti ń ná náírà wà ní value àbí ṣe bí owó onílùú ló jẹ́ kó máa ní value nílùú ẹ̀ ó wá ṣe jẹ́ pé nílùú ọ̀dọ̀ tàwa náírà tiwa kò ní value nílùú tiwa ó ṣe jẹ́ pé dọ́là ló wá ní value nílùú náírà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ náírà kò ní value nílùú dọ́là o. ẹjẹ dọ́là kọ́ o. àbá a sọ̀rọ̀ lórí ìyẹn náà ó àbá ẹ káàbọ̀ ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká lọ fún ìpolówó Kaya Radio TV lórílẹ̀‐èdè Ghana àbọ̀.
Kaya Radio is the #1 online radio TV. Here we give you 100% entertainment. Our programs are educative, entertaining, and all-round information. To promote your brand, your music, your skit, your business and services, contact Kaya Radio on 0260878860. Also, we are available for music video, studio installation, advertisement, and promotion. We are also available on YouTube, Instagram, and Facebook. Don't go far. Kaya Radio will light up your day. Ojutole. Ojutoko. Tàbá ní Ojutole, a máa sọ pé Ojutoko. Ojú tó dẹ̀ toko yìí náà, ojú wa náà, ó máa rí dáadáa ní ojú òní rí lágbára Ọlọ́run ọba, lágbára Ọlọ́run ọba. Ẹ jẹ́ ká lọ sínú tó máa dàbí kókó ní ìwé ìròyìn. Àti mọ̀ wọ́n kókó náà jáde. Ẹ wá jẹ́ ká lọ sínú ìròyìn. Gbọ̀ngbọ̀n àbí gbọ̀ngbọ̀n ibi ògbọ̀n yẹn, mi ìgbọ́ yóò bá débẹ̀. Ẹ ṣáà jẹ́ ká lọ sínú ìròyìn tàmúwá lónìí. Ibi tí a kọ́kọ́ fẹ́ lọ lónìí, ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ wọn ọba. Ní ọjọ́ Monday, a gbọ́ wípé àwọn ọba méjì kan wọ́n fayé sílẹ̀. Ayé tó dẹ̀ fi sílẹ̀ kì í ṣe pé ikú Ọlọ́run ọba o. Nítorí ikú Ọlọ́run ọba ó máa pààyàn sínú ilé ni àbí àbá. Ọlọ́ọ̀tọ́ kò síbi tán lọ́wọ́ bò ti lè ká tí kú Ọlọ́run bò ti lè káyọ̀ wọ̀, ṣùgbọ́n èyí tó máa ń pọ̀ jù níbẹ̀ àìdá kó ka mọ́ ní yàrá tàbí àṣà ka mọ́ ọ̀nà tó máa dáa débi pé ikú Ọlọ́run náà ni gbogbo ẹ̀. Ikú Ọlọ́run náà ni gbogbo ẹ̀. Ẹ bá mi Ọlọ́run ebi kò ní bá yà gí. Sọ́jà kan lè kú ọlọ́pàá ẹ̀ ni. Ikú Ọlọ́run náà ni ṣùgbọ́n wọ́n ṣe kú ni a sọ pé ikú ẹ̀sìn Ọlọ́run má yẹ ká kúkú ẹ̀sìn, Ọlọ́run má yẹ ká kúkú fìtínà, Ọlọ́run má yẹ ká kúkú tí o. Ní ọjọ́ Monday òun ni a gbọ́ wípé àwọn ọba láyé ọba ilẹ̀ Yorùbá méjì kan wọ́n ní wọ́n fi ayé sílẹ̀, wọ́n kú láti ọwọ́ àwọn Fúlàní. Òun ni kú àwọn ọba yìí ló ti wáyé. Ọ̀nà àwọn mẹ́ta ló ń bọ̀ láti ibi tí wọ́n ti lọ ṣe ìpàdé kí ìlú kó ba lè dá, kí ìlú kó ba lè sunwọ̀n, kí ìlú kó ba lè ní ìtẹ̀síwájú. Òun la gbọ́ pé àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n lọ ṣe. Wọ́n ní níbi tí wọ́n ti ń bọ̀, wọ́n ní lọ́gọ́ dédé rí àwọn Fúlàní tó yọ sí wọn níwájú gbàgà. Nígbà tó rí wọn kò sí nǹkan tó fẹ́ ṣe wọ́n. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn, wọ́n ṣàpa ọba méjì, ọba ilẹ̀ Yorùbá, ìpakúpa ló pa ọba yìí. Àkọ́lé máa gbé sójú afẹ́fẹ́ ni, tàbá ní ká gbé sójú afẹ́fẹ́. Àwọn social media wọ́n lè blọ́ọ̀kù péjì wa, nítorí ẹ̀ la ṣe gbé kìíní ẹ̀ la ṣe gbé sí ojú afẹ́fẹ́. Ṣùgbọ́n téèyàn náà bá rí, èèyàn náà máa rí pé ikú tí àwọn ọba wa tó kú kì í ṣe ikú tó jẹ́ kí àwọn ọba máa kú bẹ́ẹ̀ yẹn. Kì í ṣe ikú tó jẹ́ kó wọn bá máa kú bẹ́ẹ̀ yẹn. Ọkọ̀ àwọn Fúlàní ẹ̀dẹ̀mọ́ pé ní ọ̀sẹ̀ tó kọjá náà ta sọ̀rọ̀ lórí ètò Ojútólé náà ni lásán pé àwọn Fúlàní wọ́n gbé chairmanu àwọn PDP náà tí wọ́n ń bèrè ransom. Asọ̀lẹ́jọ́ náà a ní ó ń jọ bí eré ni kì í ṣeré rárá, ó jọ bí àwàdà kì í ṣàwàdà. Wọ́n ní ikú tó bá ń pojú ìgbẹ́ ni òun ló pa fún ni. Òwe ńlá òun pa fún ni. Lọ́sẹ̀ tó kọjá náà wọ́n gbé chairman. Lọ́sẹ̀ tàtún lóòótọ́ yìí wọ́n pa ọba mẹ́ta. Lẹ́nu ọ̀sẹ̀ lẹ́nu kínní ọba mẹ́ta òun lọ́wọ́ Fúlàní ni wọ́n pa. Kí ló dé tó jẹ́ pé àwọn àlejò ọwọ́ ń júwèé ọ̀nà fún nílé wa nílẹ̀ Yorùbá? Kí ló dé tó jẹ́ pé gbogbo àwa ta jẹ́ ọmọ Yorùbá pátápátá àfẹ́ lẹ́nu ní ìlú wa? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ṣé security wa ni òótọ́ ni? Àbí àwọn ọba tí à ń jẹ, àwọn kan sọ pé ọba pálí ló pọ̀ jù níta. Nígbà tó ń sọ pé ọba pálí, mo sọ pé kí ló ń pè lọ́ba pálí? Wọ́n wá ní àwọn tí adé òyìn tí ò tó kọ́ bọ́ sípò. Wọ́n dẹ̀ tún wá sọ pé àwọn ọba míì tí orí tún wá yàn, tí orí tún wá ṣàdá síbẹ̀. Wọ́n wá sọ pé ẹ̀sìn àjèjì òun lọ́wọ́ fẹ́ máa sìn. Òun ò fẹ́ máa tẹ̀lé ìṣẹ̀ṣe. À ń sọ̀rọ̀ lórí ẹ̀ ipe ṣé téèyàn bá jọba ṣé kò ti gbà yípo òun ti doṣó? Ẹni tó bá jọba ó ti di àjẹ́. Ní ayé àtijọ́
wọ́n ní ọba kò kí ń jáde kúrò láàfin, wọ́n dẹ̀ ní kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti gbé ọwọ́ sókè kó lóun gba ọba létí. àfà bàbá ọmọ Fúlàní wọn ò gba ọba létí o, wọ́n pa ọba ni, wọ́n yin ọba pa ni o, wọ́n yin ọba pa. kákí bàbá wa tí orí kó yọ, orí ló kó wọn yọ o, orí ló kó wọn yọ. a tún wá sọ pé lẹ́yìn ìgbà tó rí kó wọn yọ, ọlá ayé pé wọn náà wọ́n tún wá sọ pé ẹ wá o, èmi ò kì í ṣe àwọn tẹ́sìn ti gba ìṣẹ̀ṣe lọ́wọ́ ẹ̀ o, nítorí kò yízì kéèyàn mórí bọ́ níbi tí wọ́n ti yẹ kẹ̀kẹ́ o pàpàpà ẹ̀dẹ̀ mẹ́ pé kẹ̀kẹ́ o ó yàtọ̀ sí pàpà o ẹ ti mẹ́ pé àwọn tó wá ṣe kẹ̀kẹ́ o tó kó nìyẹn, àwọn pàpà o international òun nìyẹn. kí orí wa kóyàn kú ọbì tó ti ṣe pàpà o, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó kó bàbá wa náà tí wọ́n kó wọn yọ. àwọn ọba tí wọ́n pa náà tí wọ́n kú òun ni àwọn ọba tẹ́ ẹ̀ wò lójú screen yẹn. wọ́n ní wọ́n pa ọba tó kú ní ọba tó rí kó yọ, ọba tí orí kó yọ òun ni Alára of Àrá Ìkọ̀lẹ́ Èkìtì, orí kó wọn yọ. àwọn ọba tí wọ́n kú náà ni ọba tí Ọ̀yẹ́ Èkìtì, ọba Eléṣù of Èṣù Èkìtì, òun ni wọ́n ọba méjì tí wọ́n pa ní ọjọ́ Monday. ọba kẹta tó tún pa lánàá náà, ọba nílùú Ọ̀ṣun náà ni wọ́n pa ọba yẹn, wọ́n gbé olórí sálọ àti àwọn ọmọ wọ́n gbé sálọ. àfà bàbá bóyá ọ̀dọ́dọ̀ yìí. ọ̀rọ̀ tí olóòtú ti àgbéwá sórí Ojútólé ìtẹ̀ní ọ̀rọ̀ tó lágbára, ọ̀rọ̀ tí ó ń gba omi lójú ní ojú gbogbo èèyàn ni. àkọ́kọ́ kódà kó sì pọ̀ tẹ ẹni gan ni kú pa bẹ́ẹ̀, ikú èsì nǹkan bíi nǹkan tá a máa pè ní nǹkan àwàdà. abẹ́rẹ́ ta ṣe rí pé kó tó mọ̀ sára gan wa gan kó mọ̀ sọ ọmọ Yorùbá ikú ò dára wàláì. ẹni Ọlọ́run gan panu yàrá gan ọkàn òbí ká tó wá sọ ẹni ẹ̀yìn wa ń sábà tó náà para wa. nǹkan tẹ̀mí rí nínú ọ̀rọ̀ yẹn ni wípé àwọn bàbá wa wọ́n ti pò wọ́n ní ikú tó ń pa ojú gbẹ̀yìn ni, òwe ńlá ló ń pa fún ni. so gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí olóòtú àpẹẹrẹ rẹ̀ ti hàn tipẹ́tipẹ́ tí gbogbo aráàlú gan ti ń kéré lórí kó mọ̀ bá wá rí báyìí. tí wọ́n Yorùbá sì pọ̀ wọ́n ń tabá panu pọ̀ bá ọmọ wí ọmọ ní yàyàkuyà. tẹ bá rí èèyàn bíi 10 inú èèyàn 20 tẹ bá rí 20 tẹ bá rí 15 or 16 tí bá ti ń sọ̀rọ̀ pé àyìnká báyìí ò dáa sẹ́yìn pé kò sí tí 4 fẹ́ ṣe àbí 5 fẹ́ ṣe ń bẹ̀. so tó bá pẹ́ bá tó bá rí èèyàn 2 3 4 ó ń sọ̀rọ̀ láàrin èèyàn 20 kò sí náà 4 fẹ́ ṣe wọn àbí kán dákẹ́. so wá dàbí pé gbogbo pariwo àtijọ́ tó ń sọ báyìí nísìnyí báyìí ìpariwo yẹn sì ń fojú hàn báyìí. nǹkan tẹ̀mí rí bẹ̀ ni pé wọ́n máa ń pè kí ní fìgìràǹtẹ́ nígbà tí ilẹ̀ Yorùbá náà ló ti ṣẹlẹ̀. ìgbà táwọn èèyàn rí pé ìjọba kọ́lá àmàdí gbogbo láńlọ́ọ̀dù ń jáde fúnra wọn ń ṣe kí ni wọ́n ń dá gbogbo ìlú wọn yàrá bá yàrá ilé bá ilé ló fi di pé gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ ládùúgbò kálukú wọn rí. so nǹkan tí mi rí bẹ́ẹ̀ ni pé ìjọba wa ti ṣe ìgbìyànjú tí wọ́n ṣe àwa aráàlú lágbára wa níbi tó ń ṣẹlẹ̀ yìí níta sì lè fi gbára wa ju ìfẹ́ àti ìfẹ́nukò ìyẹn báyẹn. ẹlẹ́ẹ̀kejì mẹ́ni pé sẹ́rí àwọn ládéládé níjọ́ mo ti dé láyé ìgbà kí wọ́n pa ọba rí. mi ì tiẹ̀ gbọ́ rí. nítorí pé ọba ó kọjá ìjọ̀nù torí orí ní máa ń yan adé, ibi tí àpèjúwe ẹni orí yàn yàtọ̀ sí ẹni tó yanra rẹ̀ ni. ẹni orí bá yàn ikú ò ní pa àfi yọ̀ wọ́n kì í ṣe nǹkan gidi o, nítorí pé tó ń pè lọ́ba ni pé mo lọ gbọ́ speech kan tí ọba wa àná Olú of Ọ̀yọ́ bàbá wa ọba Ọ̀yọ́ tí wọ́n wájà lọ́jọ́ mẹ́ta mo gbọ́dọ̀ wọ́n ní bàbá ní Ọláyẹmí wọ́n ní àwọn èyí jáde ńlé kó tó lè rí náà ọ̀rọ̀ tó ń sọ kọ́ ni ẹ̀ńkọ́ bá ní wọ́n láwọn èyí jáde ńlé táwọn bá wá jáde ńlé táwọn bá pẹ́ ní ó ti ní iye mínítì yẹn dẹ̀ ní ẹnìkan kọ́ ló máa wá sọ fáwọn pé mínítì yẹn tó o nílò àwọn ló sọ pé
dandandandan àdìdánidánadínà lágbájá àsìkò ti tó láti máa lọ lé orí ọba kì í sùn ta orí adé kì í sùn ta wọ́n tó bá ti sọ ẹlẹ́kejì a ti sọ pé olùsọ pé mọ́ gbàgbé mọ́ jẹun níta orí kìnnìkan wọ́n láwọn èèyàn jẹun ta àwọn èèyàn jáde wọ́n wá fi sàyè pé ọdún kan tí ẹ mo fi sọ ọdún tó ń pè lọ́ba ni o wọ́n fi sọ pé ní ọdún kan gọ́fúnà kan káwọn wá orí adé làwọn èèyàn jáde ó wà bá dé ni that is ọba gangan ni president tó gba president àti gọ́fúnà láàyè kí ayé tó wá di ayé kùrùtù báyìí so n ti jí ọba ẹnìkan ọba bá bí ọmọ mẹ́wàá ó lè jẹ́ pé orí adé ẹyọkan ni ó wà bẹ́ẹ̀ ẹyọkan náà ló dẹ̀ nídìí ó lè jábí kẹ́yìn ni wọn àwọn agbọ́dọ̀ tó kó jẹ́ àbíkẹ́ wọn lọ gbé fẹ́gbọ̀n orí ló máa ń yàn ṣé wàá lórí tó bá wà yàn yẹn ẹ pátì ẹ̀yìn tì ẹ sàtì nítorí pé kẹ́ ẹ tó ru èrò ẹ̀ báyìí àwọn nǹkan tó máa kọ́kọ́ ló ń kó tọ̀ ń pàtẹ yọ sí lẹ́gbẹ̀ẹ́ so but lẹ́yìn tàṣí títí wá di ayé páálí tó páálí graduate to graduate. àbá ẹ̀yìn náà ti rẹ̀ pé ọba páálí ló pọ̀. ìtumọ̀ graduate ni ìwé ni páálí ni ìwé ló túmọ̀ sí. páálí náà ni owó páálí náà ni so n tí mo ń dálẹ̀ ní ilé ìbáyìí sí ọba wa tí ọlọ́run yọ ń bẹ̀rẹ̀ sí bóyá ọlọ́run fi hàn pé ìmúra rẹ̀ ò tó ni because àwọn bàbá wọn ọba tó bá fẹ́ jáde nílé ìmísí sọ fún wa pé òde òdà lé ní òde òdà lé ní. àbá àṣẹbí láyé àtijọ́ kí ọba tó jáde wọ́n máa ránṣẹ́ pé adífálà wọ́n máa gbọ́ adífálà o àwọn ayára kábíyèsí o ó yá wà nà lẹ̀. sóde dàbí òde ìgbòdà sóde ní máa dàbí kò ní dáa. àti pé yàtọ̀ fún adífálà ṣé rí àwọn tó ń jẹ́ aládé gbogbo ohun tí ń jẹ́ agbára ló máa kó tó di pé wọ́n pè ọba anybody pé kíní kan nǹkan sọ pé lọ́la ò gbọ́dọ̀ jáde o ọ̀la ò gbọ́dọ̀ súnmọ́ ìyàwó rẹ o ọ̀la ò gbọ́dọ̀ sí kíní kan gbogbo ohun tó ṣẹlẹ̀ ìmísí gbọ́dọ̀ máa wà àwọn àtàtẹ̀rẹ̀ àwọn ará ayé lásán gan tó yẹ kó wọn ìjọba gan ó kálukú odò ẹni tí ó mu gàrí fi sọ́ra rẹ̀ ẹni tó jẹ́ bàbí sọ́ra rẹ̀ ẹni tó jẹ́ kéèké fi sọ́ra rẹ̀ nǹkan tó sàjẹ́ nǹkan kọ́ nínú rẹ̀ dúró gbọ́mi yé ibi táyé ń lọ sí báyìí ayé ò dúró mọ́ so ikú tí àwọn ọlọ́pàá lọ́balọ́ba yìí ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún ilẹ̀ Yorùbá tó jẹ́ ilẹ̀ tó ṣe pé irú rẹ̀ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ó jẹ́ nǹkan ìbànújẹ́. àbá ẹni irú rẹ̀ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni irú ẹ̀ tí wàá ṣẹlẹ̀ báyìí. ṣe olóòtú. àbá kì í ṣàwàdà o. ní àfikún ohun tí Alhaji sọ mo tilẹ̀ gbọ́ ìtàn kan ní ìgbà kan wọ́n ní ọba Ọ̀ọ̀ni Ifẹ̀ àkọ́kọ́ wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú kan wọ́n wá pe kábíyèsí orí adé pé kán jọ kí wọ́n bá wọn wá yọjú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí wọ́n ní ọba ní orí adé kì í jáde òun ò lè tẹ̀ta ẹgbẹ́ ọ̀rọ̀ tẹ́ bá ṣẹlẹ̀ yẹn bá mi láàfin wọ́n ní ẹ̀bẹ̀ yìí sì pọ̀ débi pé wọ́n wá rí pé lóòótọ́ ó yẹ kí ọba Ọọ̀ni Ilé Ifẹ̀ kó lọ yanjú ọ̀rọ̀ yìí wọ́n máa gbé ìfàṣọlẹ̀ ni. wọ́n ní Ifá ní kọ́ ṣètùtù ni. wọ́n ní Ifá ní kọ́ ṣètùtù wọ́n ní tó fi tí kábíyèsí fi lọ tó fi dé ètùtù dáwọ́ dúró kábíyèsí fi mọ́lẹ̀ tó ń ṣètùtù lọ́wọ́ ó dẹ̀ lọ ó dẹ̀ tún bá wọn. ó tún dé bá wọn lẹ́nu ètùtù ohun tó ń pè lórí adé nìyẹn torí wọ́n tọ́ bó ṣe yẹ kán tọ́. ìtọ̀sẹ̀ ló ní Ọ̀yọ́. gẹ́gẹ́ bí àwọn bàbá ṣe wí nìyẹn wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ àwọn tí ó ṣẹlẹ̀ sí ọmọ gbogbo wọn làwọn jẹ́ ààtò wọn sọ̀rọ̀ sí ṣùgbọ́n gbogbo àwa tá a kún lẹ̀ Yorùbá ẹja foríkorí kò yẹ kó máa rí báyìí lọ ẹnìkan lára àwọn tó ń kọrin ṣe hip hop ni oníṣẹ́ náà like this go dédé. ẹ ń kọ hip hop náà. ó gbọ́ mọ́ àwọn orin yẹn gbà míì. àwọn orin yẹn gbà míì tó bá ta síyàn létí wàá rò ó ṣé náà like this go dédé. ẹ wo ọba aládé la pé kì bá ń ṣe wúrẹ́ ilé kì bá ń ṣàgùtàn ọjà àwọn Fúlàní dẹ̀ wọlé Yorùbá wọ́n dẹ̀ mú ọba. wọ́n ṣe bí eré wọ́n dẹ̀ wọlé Yorùbá wọ́n dẹ̀ wá ń pa ọba bí ẹni ń pa. bọ́ ẹ jẹ́ kí n sọ fún olóòtú nípa Fúlàní tẹ́lẹ̀ kan yẹn bí kò lé ò bá pa ni. tòde ò lè pa ni.
Yorùbá tẹ̀ bọ̀ wọ́n sọ pé ó ní ikú òní olè oníjàgbà kó má sọ lójú fìrí àti rí fìrí rẹ̀ ọ̀rẹ́dì tipẹ́ afúrà afọ́jú kọ́mọdáìsì. bàbá ṣẹ́rí akàn eré máa ń wà bí òótọ́ náà dẹ̀ máa ń wà bí eré nígbà mi ṣẹ́rí mo máa ń sọ ní gbogbo ìgbà nígbà táwọn ètí ní access ipe kí àwa náà ká máa gbóhùn sáfẹ́fẹ́ kó máa gbọ́wọ̀n àwa náà báyìí nígbà tá a máa ń ṣe program pẹ̀lú ọ̀gá wa tó bá ń sọ̀rọ̀ máa ní ọ̀rọ̀ yìí kò yìí tó bá di ọjọ́ iwájú olóyè Sunday Igboho tí wọn ò gbà fún yìí gbogbo ìjà tí olóyè Sunday Igboho tí wọn tó ń jà tọ́wọ̀n èèyàn sọ pé wọ́n ṣe dáadáa tó ń bu ẹnu àtẹ́lù tó bá padà yá wọ́n á mọ̀ yí pé ìjà tí olóyè Sunday Igboho tí ó ń jà wọ́n á máa mọ̀ yí pé kì í ṣèjà tiẹ̀ nìkan ló ń jà o. bẹ́ẹ̀ni tó bá di mo sọ yí pé tó bá dọjọ́ tó bá máa ọgbà àti débí ṣèjà mo nígbà yẹn mo máa sọ mo ní tá bá máa rí ọdún 2-3 sígbà tá a wà yìí a ó máa rí pé àwọn Fúlàní wọ́n á máa wọlé pa ọba wọ́n á máa wọlé gbé gómìnà ebi ò tí ì násẹ̀sì àti máa sọ̀rọ̀ báyìí nígbà yẹn ṣùgbọ́n táwọn ọ̀gá wa bá ń sọ tó bá ń ṣe program mo máa ń sọ pé tó bá pa ẹ rí pé tó bá ka tó rí ọdún 2 ọdún 3 ẹ máa rí pé àwọn Fúlàní wọ́n máa ń pọba 2-3 lọ́jọ́ kan ṣoṣo. kò sọdún 2. ẹ wá wò ṣé kò ti máa ṣẹlẹ̀ báyìí ìsìn ní gbogbo wọn lọ́ máa mọ̀ yí pé ìjà tí olóyè Sunday Igboho tí ó ń jà kì í ṣe ìjà tí nìkan ó ń jà fún gbogbo ilẹ̀ Yorùbá ni bàbá yìí dẹ̀ ń jà àwọn ọba yìí náà lọ́tún pète pèrò lọ́tún bá bàbá yìí lọ́tún bàjẹ́ pé wá ṣé Yorùbá nation ló kàn ni ṣé Yorùbá nation ló kàn ni ṣé bàbá Yorùbá bàbá ẹ̀yin lè dá sọ́rọ̀ ẹ̀. mo ti wí lẹ́ẹ̀kan wípé ìrìn àjò tó wà níwájú àwa Yorùbá àfi káyà mọ̀ bá ṣe fẹ́ ṣera wa sí torí igi gogoro máa gùn mí lójú láyé àtijọ́ wọ́n ní èèyàn ń sá fún òkè láti èèyàn kí wò lókèrè wá jìnnà ayé ìsìn wá lọ sẹ́yìn wá máa wò láti wájú pé o máa dọ́jú ẹni o tó bá níyàn wò látòkè òkèrè tó tí wọ́n yẹn ó lè jábọ́ lẹ̀ lórí ṣùgbọ́n tó bá ti sún mẹ́yìn tó bá ṣe máa wé pé ó máa sún mẹ́yìn lóòótọ́ a tún bá dọ̀jì ẹ̀. A sún mẹ́yìn á dọ̀jì ẹ̀ nítorí tó bá wò látòkèrè báyìí ó lè jẹ́ tó bá nù fẹ́ dọ̀jì ẹ̀ sí ó lè jẹ́ sẹ́ńtà ṣùgbọ́n tó bá ti sún mẹ́yìn tó ti sún mẹ́yìn tó wá wò lọ ṣé wọ́n ní ilé ìta sọ yìí ó jẹrẹ ni kì í ṣeré rárá o. kì í ṣeré o. ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí a fẹ́ nà ń bẹ̀ lónìí gbólóhùn kan jáde ń bẹ̀ yẹn tí ń bẹ́ kẹ́kẹ́ ká kíyèsí ká gbà pé wọn ò tilẹ̀ sọ́pọ́ọ̀tì bàbá wa lóyè Adéyẹmọ Sunday Igboho ṣá nígbà tó ń pariwo lóhùn rárá àbí àwọn kan ní ó ń jà fúnra ẹ̀ ní ó ń jà fápá rẹ̀ ṣé bí ń pa ni ṣé kò rówó ra oúnjẹ òòjọ́ rẹ̀ ni. ẹni tó yẹ pé ó lè ọ̀dà 20 màálù kó ni mo fẹ́ jẹ́ tọ́lẹ̀ kan náà. Oh my God. ohun tí aláìmọ̀kan àwọn Yorùbá fi ń ṣe wọn lókùnkùn pọ̀ ó dẹ̀ pọ̀ ó dẹ̀ wá ń yọ ẹ̀ báyìí. bàbá Yorùbá sọ pé bí wọ́n bá ń lọ ní ogún ọdún ọjọ́ kan báyìí lọ́dọ̀ tó máa bá àti pé sẹ́ẹ̀rí tí olódodo èyí tó bá ń ṣe nǹkan tinútinú tó bá ń ṣe tiẹ̀ lọ́wọ́ létí ìmọ̀ fálù ẹ̀ ní ọdún tó ṣe ẹ jẹ́ kí wọ́n sọ pé kó dáwọ́ ẹ̀ dúró àbí kó parí nǹkan yẹn náà ìgbà yẹn lẹ́tọ̀ọ́ mọ̀ pé ok now bàbá wa olóyè Sunday Igboho adúpẹ́ pé Ọlọ́run ò dojú tì wọ́n Ọlọ́run dẹ̀ fi wọ́n dojú tì Yorùbá èyí tó kàn dùn mí jù ni pé àgbà fọlọ́run kádàrà lórí màmá wọn tó bọ́ síwájú Ọlọ́run àgbà fọlọ́run lórí ẹ̀ nǹkan tẹ̀mí sọ bẹ́ẹ̀ ni pé sẹ́ni bàbá olóyè Sunday Igboho ọmọ ọkọ ni wọ́n kì í Somali olójú àánú ni wọ́n ẹlẹ́mìí àánú ni wọ́n òtítọ́ nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò sẹ́ni tó fẹ́ pẹ̀lú gbogbo ní àjọ ẹsẹ̀ lọ níbí ìlẹ̀ sọ pé wọ́n ń ṣe àdúrà fún àwọn tí wọ́n bá ìjà náà lọ so ó fi hàn pé ìfẹ́ kan
náà ló ń bẹ nínú àwọn èèyàn tó fi rántí pé ẹjẹ ká ṣàdúrà fáwọn ọkọ báyìí kókò nǹkan tí mo fẹ́ sọ ń bẹ̀ ni wípé olóòtú ò ti sọ̀rọ̀ débẹ̀ yẹn sí ká máa bá ọ̀rọ̀ náà lọ gẹ́gẹ́ bí ni pé bàbá wa Sunday gọ́ọ̀mẹ̀ntì wa bàbá àlùbáríkà àwa ló kàn àwa Yorùbá ló kàn ibẹ̀ la wà báyìí báwo ni ẹ̀tẹ́ yóò ṣe ní bojú ojúṣe Yorùbá jẹ́ báwo lójú ò ṣe ní tiwa tó rọ́wọ́ wa ló wà so nǹkan tó ṣẹlẹ̀ yìí nígbà táwọn tí ìṣeréde wa gan débẹ̀ kò wọnú wa tó báyìí rí débi pé wàá sọ pé ló ń pa kábíyèsí ọba ok ìbọ́ǹbù tó ṣẹlẹ̀ ní Ìbàdàn gbà yẹn sí ṣé tó ń ṣẹlẹ̀ yóò ti sọ fún wa pé ibi kìíní yẹn is ordinary ẹ̀sìn sàn báyìí so tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu president wa tèmi kún dákun ìjọba ò ní bàjẹ́ mọ́ wọn lórí Ọlọ́run fún wọn ní àwọn akọni àwọn akọgun ọmọ tí wọ́n tó yàn tí wọ́n tó dojúkọ nǹkan láti ìpìlẹ̀ ilẹ̀ Yorùbá kó tó di pé àwọn afìbọn ja ogun ti eléyìnbó dé so èmi ò bá ní kí àwọn bàbá Bọ́lá Ahmed tí wọ́n jẹ́ president wa kí wọ́n gbìyànjú gẹ́gẹ́ bá a ṣe gbọ́nu mẹ́sẹ̀gì tí olóòtú kà pé ààrẹ wa àtẹ̀ṣe ń padà bọ̀ wá sílẹ̀ tí ká má ti wọ̀ bẹ̀yẹn àṣìmáde bẹ̀yẹn so kí wọ́n mọ̀ bí wọ́n ṣàṣẹ fẹ́ bá wa sàánì yẹn kó yanjú kí security ilẹ̀ Yorùbá gan kó wà standard nítorí ikú tó ń kojú gbẹ̀ ni òwe ńlá kó má lọ jẹ́ pé president wa ilẹ̀ ń sọ báyìí ẹ̀dẹ̀ mọ́ gbé ẹ̀dẹ̀ ọwọ́ nǹkan tó tún ṣẹlẹ̀ ọwọ́ kan tún mú ọ̀rọ̀ jáde o àwọn kan mú ọ̀rọ̀ jáde pé kí ni ẹ̀ wọ́n ní bàbá wa kọ́ ló ń pàṣẹ wọ́n ní Fúlàní tó wà pẹ̀lú bàbá wa ló ń pàṣẹ. ẹgbẹ́ olóòtú ó ṣe gàdé kò ṣe gàdé ṣé kò fi ẹsẹ̀ mi rìn tẹ́lẹ̀ báyìí ó ń jọra wọn bọ̀ náà rè é. wọ́n ní Fúlàní tó wà pẹ̀lú bàbá òun ló ń pàṣẹ pé bàbá kọ́ ló ń pàṣẹ. ẹ̀yin bìlífì báyìí ṣe abíntẹ́ gbọ́. nǹkan tẹ́mi gbọ́ ni ẹ̀mẹ́ pé àwa gbọ́rọ̀ ni àwa ń gbọ́ ni àwa dẹ̀ ń fọ̀ síta wa kọ́ lásán. ṣe rí olóòtú nípa yẹn ṣe rí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹnìkan tó ṣe pé àwọn Ọlọ́run fún láṣẹ lọ́wọ́ báyìí tí wọ́n bá sọ pé nìkan lè pàṣẹ fún wọn pẹ̀lú gbogbo tí wọ́n gbèsè nípìnlẹ̀ nígbà tán wà ní ipò gọ́fúnà bàbá ẹ̀ǹtí belief ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ẹ̀jẹ̀ ká gbọ́ pàṣẹ à ń gbọ́ ni kọ́lọ́run sábà wà lò wọ́n fún àtúnṣe gbogbo tó ń ṣẹlẹ̀ yìí nítorí pé tí wọ́n bá látúnṣe ìjọba táwọn gan gbé lọ ló fẹ́ sí kíni ìkíni yẹn máa fẹ́ bàjẹ́ so ó dá mi lójú pé àwọn náà gbọ́dọ̀ wá nǹkan ṣe sí kó má bàa da ìrìn àjò tí wọ́n gbé lọ́wọ́ torí gbọ́dọ̀ wọn gangan ní nǹkan yìí ń ṣẹ̀ sí báyìí tó lóòótọ́ jù báyìí lọ. lábala lọ́dọ̀ wọn ọba tí wọ́n ń ṣe lọ́dọ̀ wọn ọba tí wọ́n kú tí àwọn Fúlàní tó kọlù tí wọ́n dẹ̀ pa wọ́n tó mú ẹ̀mí wọn kúrò lọ́nà ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fi ẹ̀mí bàbá wa Alára of Ara Ìkọ̀lẹ́ Èkìtì tó jẹ́ kí bàbá náà kó wà láyé kọ́lọ́run ọba náà kó wá jẹ́ kí bàbá náà kó máa lékún lálàáfíà o kó máa lékún kó túbọ̀ máa lékún nínú bó ṣe súnmọ́ àgbàlagbà ìtòrò ọ̀gọ̀ngàn la máa pè ní ọba Yorùbá for now àbí àbá bẹ́ẹ̀ ni o ọwọ́ ya máa pè lọ́ba Yorùbá for now. wọ́n sì ní nǹkan báyìí bọ́ tí èmi wo kí nìkan sí olóòtú ọ̀pọ̀ ìrìn àjò táwọn bàbá wa kábíyèsí rìn ọba ò lè dárìn àbá ikú ní pa àgbà kan náà bá po lórí ẹ̀ ń bẹ̀ ẹ̀ mọ̀bí ní mo pò yí ṣe é ti gbọ́ mi yé ikú ní pọ̀ bá kó máa ṣe lójú fìlà bọ́n ṣe máa ń wí so ọba kì í dárìn ọba kì í dá wa mọ́tò ìrìn àjò yẹn kọjá ní tí wọ́n. bójé mi náà ní gan kẹlẹ́mi dé ẹ̀mí mà ní kẹlẹ́mi kó du ẹ̀mí ẹ̀. ó du ẹ̀mí ẹ̀. ẹ̀mí gbé ẹ̀mí orí yọ. ẹ̀mí gbé nǹkan tí ọkọ̀ wèrè Fúlàní tí ó bá wa full lamination ló bá wa ọba tó lọ pamọ́ ọba tó pa ní àná òde òní àfà ilé irun kì í máa ń ṣojú ọ̀nà lọ́pàá sí àfà ojú ọ̀nà kan lọ́pàá sí o ọ́ dìdì lọ ká ọba mọ́ ààfin ni ààfin ló pa ọba sí ààfin ló ti gbéyàwó àtọmọ. ìrìn àjò ọba jíjẹ dẹ̀ ní kì í ṣe ìrìn àjò kékeré tábà ṣe fún sọlọ́mọ àdúrà. bẹ́ẹ̀ni. àfà ọba Solomon káre láyé kí lọ́ba Solomon sọ. ọba Solomon kan náà. Tinubu. àfà ọba Solomon wà ní Nàìjíríà. TikTok ọba Solomon wà ní mo kí bàbá wa mo kí ọba Solomon ẹ̀gbọ́n kí ló sọ.
ó ní má dira o má dira bó dira nǹkan ikú pa ẹ wò ó jọ bí eré ni kì í ṣeré rárá a máa ń sọ pé eré máa ń jáde ní òótọ́wọ̀ náà dé máa ń jáde níbi eré nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ní mo ti gba mùsùlùmí mo ti gba kírísítẹ́nì mi lè jásí jẹ́ mi lè ṣe kíní lóòótọ́ àṣẹ́pọ̀lọ́wọ̀ bò kì í ṣọ́yàn ọlọ́run bá ló ń ṣọ́yàn ọdẹ tí wàá sọ pé ewé àtegbò náà tọ́lọ́run bá dá ó dáa fún àǹfààní ara wa. olóòtú ọlọ́run ni a mọ̀ sọ́ra wa o àfisùnkún àfisùnlọ bàbá mo sọ yín ẹ̀yin náà ẹ mọ̀ ṣọ́ra yín. òun ni bàbá wọn bá sọ́nà ṣe sí má dira. inú kùránì ìwọ tó bá rìn dáadáa ní tó fi lè fi tá ìbọn òfin ní bọ́ wà níbẹ̀ kì í ṣe interesting inú báìbù tó bá mọ àwọn sáàmù tó lè kà tó ṣe pé kò sí èyí tí ò sí náà bó o bá ṣe rìn sí nínú rẹ̀ ni ẹ gbọ́ ibo bá lò sí ni so àwọn tewé ní títí ẹ àwọn ti kúrò báìbù ní títí wọn àwọn ti kúrò ní ti bẹ bá ṣe rìn tó ń bẹ. ẹ wo ó dà àfà ẹ ṣe máa sọ lọ ó dà pé máa gbé bàbá wa aláàjì máa gbé wọn wọlé sẹ́yìn lérè àwọn náà máa bá a dá sọ́rọ́ ètò náà lónìí ẹ máa sọ ẹ ṣe. torí náà nǹkan tẹ̀mí rí bẹ́ẹ̀ ni wípé kùránì ẹ̀sìn Islam sọ pé ọmọ dáàbò bora wa kò ní ọmọ dáàbò bora wa o ṣé níjọ́ tọ́lọ̀ ti dá kùránì àti báìbù sáyé sáwà là ń sọ ni. ó yà mí lẹ́nu. níjọ́ tí wọ́n ti ń kó kùránì táwọn kan ń sunná tán kó báìbù tí wọ́n sọ lẹ́nu sí báyìí sọ́tàn mi tó wà. ẹgbọ́n tí mo sọ ààbò tó yẹ gbogbo àwọn tó jẹ́ prophet àṣírí wà nínú ẹ̀ bó o bá ṣe mọ̀ ọ́n sí ni ní ìpín nínú ti ìbílẹ̀ ó jẹ́ nǹkan tó pé general tó jẹ́ nǹkan àṣà tiwa ọlọ́run ní kéèyàn mọ̀ sọ́ra rẹ o kò ní kéèyàn mọ̀ dáàbò bọ́ra rẹ o ẹ jẹ́ kí n sọ fún yín àwọn tó jẹ́ àwọn àfáà wa wọ́n ń dáàbò bọ́ra wọn pẹ̀lú àṣírí tí wọ́n ní gbọ́ mi yé tí ò bá yé ẹja fi ti Nàìjíríà lé ẹja gba Senegal lọ tẹ bá ń kírun lọ́wọ́ ń bẹ̀ ẹ máa rí pé kálukú fi nǹkan sọ́ra sára àwọn bẹ̀rẹ̀ pé kí ló dé wọ́n nítorí pé àwọn ọ̀tá pọ̀ tẹ gbọ́ mi yé àwọn náà dáàbò bọ́ra wọn wọ́n dáàbò bọ́ra yẹn kó para rẹ̀ Ọlọ́run ò fẹ́ ká kùnà àwọn ní gbogbo ọ̀nà tó mọ̀ pé tí wọ́n bá yẹ kó o lè máa fò lójú sọ́mọ̀ máa fò sáyé dáàbò bọ́ ọmọ rẹ àti ara rẹ. ẹ lọ sà. so ẹ káàbọ̀ sà. ẹ káàbọ̀ sà. ó ga jù. yes sir. a ní kí ẹ bá wa dá sí ọ̀rọ̀ àwọn ètò nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n bá wa tí àwọn Fúlàní pa nípakúpa. mo ń tẹ̀lé yín ṣé wàá rí i pé ọba Solomoni ó mọ ohun tó ń sọ báyìí. bẹ́ẹ̀ni bàbá. bẹ́ẹ̀ni o. bó o bá ti rá Nàìjíríà ikú pa ẹ́. ẹ̀rí bá ti wà ní Nàìjíríà lọ́wọ́ ìyá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé Nàìjíríà àti ẹ bá fẹ́ lọ Kogi lásán àyà yín máa wà lókè ni bẹ́ẹ̀ ló látàgbùdá problem bẹ́ẹ̀ lè Èkìtì problem. ìtàn sọ fún wa ni pé ẹ jẹ́ ká gbàgbọ́ pé ntọ́lọ́run dá ewéko nǹkan kan tó ká fi máa tọ́jú ara wa yẹ a ní ìdí ẹ̀ lọ́wọ́ yìí ni ẹ gbàgbé àfáà sọ pé kinní kan bẹ́ẹ̀ nù Kùránì kó tó lọ́ọ́ ti Kùránì kan ìbọn ti báyàn kó tó ka báìbù ẹ Ọlọ́run ṣọ́ọ̀gùtàn mi ó ti forí kó. ẹ̀sìn tá à ń sìn yìí kò ní ká mọ̀ ṣáájú sára wa. kò ní ká má ṣe o. èyí ló mọ fi ṣèkà yẹ bá fà ṣe fẹ́ mọ́ fi ṣèkà èèyàn. Ọlọ́run náà sọ̀rọ̀ kúrò ní ẹ bá ṣáájú ẹ bá ti bẹ́ẹ̀ mọ́ ṣèkà tó mọ láti yìí ni. ẹ mọ̀ pé ẹ̀rọ. àwa pẹ̀lú ìsà. ẹ mọ̀ pé téèyàn bá wà nù ilé ẹ̀ táwọn bàbá káyọ̀ mọ́lé tí wọ́n ní ẹ jáde ẹ jílẹ̀kùn náà jálẹ̀kùn wọn lórí tí wọ́n bá yìnbọn fún yàrá àkọ́ tí ò lọ tí ò wọlé tí òyìnbọn lẹ́kẹ̀ẹ́ tí ó wọlé wọ́n á sá lọ nì. bẹ́ẹ̀ni. wọ́n á sá lọ nì. wọ́n mọ̀ fún wa kó ń tà wọn nìyẹn pé eléyìí ẹgbẹ́ mọ́dù o wọ́n mọ̀ pé àdéhùn lè wà á gbàgbọ́ yẹn wà á fi pa wọ́n ni. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n gbogbo àwọn ọkùnrin táwa Nàìjíríà àti àwa obìnrin gan míì láyà jù wá lọ. because ẹlòmíràn sọ ìgbà tí wọ́n fún yóò mọ ìyàgbẹ́ ni ìgbà tí lásán nígbà tí ò ní nǹkan kan kò ó kàn rí pẹ́ngẹ́rẹ́ bẹ́ẹ̀ ni kò lẹ́yìn paracetamol àti efac kò mọ̀ nǹkan kan. ayé rẹ̀ ti kọjá ayé pé olúwarùsọ àgùntàn mi níbo kí ló ń jẹ́ bẹ́ẹ̀. àbí kí ló ń jẹ́ bẹ́ẹ̀. nígbà tí wọ́n lọ kan ọba mọ́lé èhó general ni o general. general tún ni ọba yẹn general ni o ti ṣámìrì o. ó ti jèrè táyà wọlé lọ ká bọ́lọ́dẹ̀ pamọ́lé wọn gbéyàwó àtàwọn fámìlì ẹ̀ lọ. now ibi tí mo fẹ́ fún pé ọba tó bọ̀ dìkọ́ ẹ̀ dìgbé tí ẹ láwọn méjì tó pa lẹ́kìtì ẹ̀ àwọn ọba mẹ́ta ló ń bọ̀. bẹ́ẹ̀ni. wọ́n yìnbọn bọ̀ méjì ọ̀lẹ́gbẹ́ kẹta dọ́fẹ́ ni
Bíbélì kò ka Kùránì ó dọ̀fẹ́ ni. Àwọn wà nù Kùránì láwùláwà lákùúta ẹgbẹ́. Alájì sẹ́rí tí wọ́n sọ àpá ààbò tí ń bẹ́nu Kùránì wàláì ọ̀pọ̀lọpọ̀ wa tá a gbé Kùránì lọ́wọ́ la mọ lílo rẹ̀ síbi káka iye tí wọ́n fi Kùránì ṣe pọ̀ o. Èèyàn mélòó ló máa rántí rẹ̀ tó bá rí bọ́n. Eléyìí ṣe rírántí wàláì. Wọ́n sọ fún ẹni pé ẹni tó gbẹ láàárẹ̀ wọn ọba ti wàhálà jẹsẹ̀ bọ́lẹ̀ mẹ́ta wà á dìdàdúrà sínú yàrá ẹni nígbà lè rántí nù. Ọlọ́run. Làkàríjà kò rán àfa o làkàríjà kò rán wà láì kò rán. Ọlọ́run mọ̀ pa ẹ báyìí làkàríjà kò tẹ́tí wọn sọ pé gálímọ̀ ẹlẹ́gbùgbù ẹ̀ tí wọ́n bá pàdé kidnapper tó o bá dira wà láàyè làkàríjà kò ò ní wá ibẹ̀ ni wọ́n pààyàn sí. Ọlọ́run kẹta ẹ̀ dìsàfíà ni wọ́n fẹ́ sọ ni ó dìsàfíà mọ́ wọn lójú mbẹ̀ ni. Ìmí tèmi náà sọ náà nìyẹn. Wọ́n bá pò náà ìyẹn mi pé òun dira nìyẹn ni kò fi pa. Tí àwọn bá já àfa náà tẹ bá jẹ́ pásítọ̀ náà ẹ bá máa sọ pé ká má máa ṣe nǹkan tó bá wúlò fún wọn tó ẹ fi lè bẹ́ẹ̀ dára wa. Náà bàbá fún wa níyà láwùláwà lákòóta Yorùbá ẹ̀ ṣe lórí ẹran síra káfíńsápò tó bá di gòbè àgbàṣe ẹ ní àbá olódìdí èèyàn kò mẹ́. Bẹ́ẹ̀ni. Àbí. Bàbá ọ̀fẹ́ Kùránì wà kò sí tí ò sí àwọn èèyàn ló yọ̀lẹ̀. Ẹ fún mi gan. Allahu Akbar. Ẹ fún mi gan. Àwọn tẹ Kùránì Báíbù kò yá kíákíá kò yá kíákíá bí ìyẹ́ òkú. Àgbéyàbá. Òdodo ọ̀rọ̀. Wọn Kùránì Báíbù yẹn wọ́n wà fádùn alẹ́ ayé gbígbé ni. Bẹ́ẹ̀ni bàbá. Òkú pé tó wà lábàdé tó bá rìn bọ̀. Ṣé òkì gbé wà nù Kùránì tó bá rìn bọ̀? Níbo àfikọ́ lọ sànù wa. Àbí inú Báíbù lòkì gbé wà. Lókì gbé wà ní tí apá bá wà ní. Pásítọ̀ ni máa lo security náà. Òdodo ọ̀rọ̀. Àbí pásítọ̀ chọ́ọ̀chì security ọlọ́pàá bẹ́ẹ̀ níwájú bẹ́ẹ̀ lẹ́yìn. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ lọ lẹ tíkà mọ́lé tíkà lòún lẹ̀ mọ́lé ó tún lo bulẹ̀ fúùbù pẹ̀lú ọlọ́pàá tó ń sọ ó tún lo bulẹ̀ fúùbù náà. Ẹ ti rí jẹ́ rí àwọn ẹ̀sìn yìí wọ́n ń ṣì àwọn èèyàn lọ́nà tí ò dáa láti máa jẹ́ káyọ̀ bílì pé kí ní tàbí yóò dáa. Nígbà tí àwa táwa tẹ̀ tí ìdáyé dáńgbà ká àwọn náà kéré jù ní ayé àlè ìrẹ́bà tí wọ́n ti kéré jù ní ayé. Àwọn bàbá wa láwọn kankan jẹ́ pé tó lè bá ní ilé wa ń kọ́ ọmọdé gba ẹ̀kọ́ lẹ́yìn tó ilẹ̀kùn rẹ́ẹ̀tì gan náà àkíní gan la máa ń yí sí ilẹ̀kùn lẹ́yìn bí ààyè ìgbì báyìí la máa yí sẹ́yìn ilẹ̀kùn tó lè bá wọlé yí gan ìbí ò gbálẹ̀ mọ́jú láàrin àbòmí ní àwọn òògùn yẹn ń kọ́. Ngolo wà. Àwọn gbólóhùn lásán àwọn Yorùbá ní wọn á bẹ́ẹ̀ bá pàdé ìrìnàjò ọ̀rọ̀ bíi kìláwà ẹ̀dùn mẹ́ ẹ̀kọ́ ìṣàtì ayé lásán ni wọ́n ti sí síbi àwọn ètè èèyàn ó bá ti fọwọ́ kọ́ báyìí mọ́ bá tiẹ̀ mọ́ kọ́ mọ́ bùnà wọn pa lọ síbẹ̀ ni. Àwọn tá a ní ìdánwò yìí ní Nàìjíríà nìyẹn tí a bá jẹ tó tábù káàkiri dírá o tí o bá jẹ ikú pààyàn nìyẹn o ikú pààyàn nìyẹn. Ọmọ làwa. Ẹ wo Nàìjíríà bẹ́ẹ̀ tí n bá lọ Nàìjíríà tí n bá wọ flight tí n bá lọ bàyẹ̀rọ tí n bá fẹ́ dé Nàìjíríà bàyẹ̀ máa jà pípípípí. Wẹ̀yìn nìkan kọ́. Tí n bá ń bọ̀ ní Ghana kọ́gá aago 2 òru láti wà ní bọ́dà tẹ bá ń bọ̀ ẹ́rì láti ẹ̀sùn gan lọ́nu mọ́tò. Bẹ́ẹ̀ni. Ọkàn yín sọ fún mi kò tó fẹ́ tẹ̀lé ẹ̀gẹ́dẹ̀. Nàìjíríà bẹ́ẹ̀ gbé kábúkábú prọ́lẹ̀ lẹ́gbẹ́ bẹ́ẹ̀ gbé mọ́tò airport prọ́lẹ̀ lẹ́gbẹ́ bẹ́ẹ̀ trọ́ọ̀sì ẹnibodò trọ́ọ̀sì ara wọn. Àwọn ni ká máa lẹ síkà mọ́lé ká máa ayé ti kọjá bẹ́ẹ̀. Àwọn bàbá wa tó gbáyé tó lé ńgbà yẹn wọn lórí ayé báyìí wọ́n gbara wọn lẹ̀ ni àwọn àgbẹ̀kọ̀yà gbara wọn lẹ̀ lọ́wọ́ òyìnbó náà òyìnbó náà gbara wọn lẹ̀ Ògùn ni. Báyìí lẹ̀ jẹ́ wíì náà tẹ́ ẹ bá mú pásítọ̀ míì tẹ bá rà fà mí tẹ bá kà fà àti pásọ mi mọ bí kan wọn á ẹsẹpù wọn á dìsàbíà. Bẹ́ẹ̀ni. ṣé báìbù ló gbé dìsàbíà kúrò ló gbé dìsàbíà àwọn náà ń ṣáájò wọn ní jẹ́ ẹ̀mọ́ ni wọ́n ń ṣáájò. ṣé dúró wo. ìwọ́n mi ò mọ̀ tó o bá mọ̀ pé pásọ o gba bíbélì kẹ gbọ́ bó ṣe yẹ bó ṣe kìíní kí orí ìkó lo brẹ́fù wo ní kọ́lọ́pàá rìn tí o ní káwọn ọmọ ìjọ́rẹ́ mọ́ kọ́lọ́pàá rìn àbí. Ṣẹ́rí bí dáa bá délé jẹ́ àjẹ́ àbíkọ́ lọ kó sọ wa ẹ̀rí pé dàdẹ́lẹ̀ southwest ló ṣe èkó jù southwest ló máa ń infiltrate ìsẹ́yìn. Bẹ́ẹ̀ni sà. Nígbà tí ẹ pa Èkìtì ẹ pa ẹ̀ ń Kwara tó bá dàrí kan wá dọ̀rọ̀ sí tó bá ẹni bí tí sọ́nà gbòójà fún gbà ẹ̀ ní ẹ tán lọ́wọ́. Bẹ́ẹ̀ni o. Ẹ ti rí àwọn kíní mẹ́mẹ́ àwọn ọ́fíìsì mẹ́mẹ́ ẹ gbà wọ́n kẹ̀dà ó sínú gbó. Àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ o. Wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ owó tí wọ́n kò jà ìwọ̀n àtàṣẹ́ mọ̀ pé gbèsè ọ̀kan mi làwọn olóṣèlú yẹn pé wọ́n lè tó dọ̀ àwọn. Ṣùgbọ́n nǹkan kan tó dá mi lójú ni pé àwọn kan ń gé nínú kinní yẹn
àwọn kan ló ràn án bọ́ọ̀sì yẹn sẹ́ bó lè ṣe máa rán àwọn bọ́ọ̀sì yẹn náà ẹ̀rí bọ́ ti rẹ̀ àdá àwọn tí ò wẹ̀ fóṣù táyẹ̀ ló máa gbọ́ rẹ̀ mi lọ́yìn tó máa náà. àwọn kan ló ń tì wọ́n níta bí wàá tí wọ́n jẹ́ bàbá àtàlẹ́ olè ẹlọ́mọ ti kidnapping àwọn ló ń gbowó kan fún ọ ní ìṣàlẹ̀wò gba omi lọ́gbà kìíní kan tán àwọn kan ló ṣẹ́ ní Nàìjíríà kì í ṣe pé ẹ tí ò bá kéjú lọ yìí abá Fúlàní gbé dáadáa gbà tá a wà lóko náà wọ́n dà mọ́lù wọn wá kọjá lọ wọ́n wá pé wàrà ẹ̀ kí wọn kò tó wàhálà wọ́n máa gbégi sọ̀rọ̀ báyìí nígi kò sí ní tó fún ipa wàhálà wọ́n mọ oko tó ẹ̀kọ́ jẹ ọmọ oko tó ẹ̀kọ́ jẹ wọ́n wá sì fi ìtẹ́ pé ìgbà tó ń bọ̀ wà dà mọ́ kí ló wá fà á tẹ́gbẹ́rẹ́ sí wọ́n tún pa pásọ̀ kan ní Ògbómọ̀ṣọ́ ní 5 or 6 days ago náà. ní ìjọ Tuesday lọ́pàá yẹn ìjọ Tuesday lọ́pàá pásítọ̀ yẹn. ó lọ fáàmù ẹ̀ ní o ó wá dé fáàmù ẹ̀ ó rí pé ọmọ ìlú ẹ̀ ń jẹ ìtòhún gbé ìtòhún ti fẹ́ àfẹ́ẹ̀sì ló wá fáàmù mọ́lá ẹ̀ lọ ètò àṣọ yìí wọ́n ti bò wọ́n ti gbó lọ́bẹ̀ ọmọ méjì nù àwọn mẹ́rin sá lọ. ẹ jẹ́ nǹkan èèyàn ẹ tún pa á lórí nǹkan ẹ̀. a ní kó ṣe rántí kí mọ̀mọ́ da màálù káàkiri mọ́ primitive idea nìyẹn ẹ ṣe láti bọ́ kókó mọ̀lú wọn sí nọ́ọ̀tì mbẹ́ bá bẹ̀rẹ̀ mọ̀lú àlọ́ nọ́ọ̀tì ẹ dà mọ̀lú láti Kánò wá sí Èkó ṣé ìdámi wà lára ẹ̀ mọ́ ó ti rí gbogbo alẹ́ ayé ẹ̀ Tinubu mbẹ́ ẹ bá wọn yẹn wá sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ já fà ẹ̀yin tẹ́ ẹ bá ní ẹ máa fáwọn ọmọ yín ẹ máa fáwọn bọ́dà yín náà tó máa dì mọ́ra a ti wà lójú ogun báyìí nígbà tí wọ́n ká ẹ̀wọ̀n lẹ́kẹ́ pé pàdé òjò wọn tó lọ kọ́ ìjọba mọ́nú ilé ẹ̀ ni o èho general tó ti rìtáyà nínú àmì ibi tí nǹkan lọ yìí ẹja àwọn ti ń sọ̀rọ̀ pé bàbá Tinubu ẹ bá wà kàn sí àyè ti dẹ́tà àdìbò fún kọ́lé ilé ìkọ́ra àdìbò fún àwọn èèyàn lè jẹun mọ́ ebi pẹ́ bọ́dì wàhálà dé kí ló ṣẹlẹ̀ kí ló dé ara ní ọ̀pọ̀ lásìkò ara ní àwọn èèyàn gan-an pẹ̀lú òrówó lé san ọ̀rẹ́ mi kan kò lè yìn wọ́n náà ti lé òun lè kò rówó lé san ẹlẹ́rìn bí gbọ̀n tẹ́tẹ́lẹ̀ tó ṣe wá di tó ń tọrọ jẹ. ìlú yìí ẹwọ́n nísìnyí ẹ tó fowó lé pọ́ọ̀tù èrò pé ẹ̀tọ́ inú program wọ́n fowó lé pọ́ọ̀tù lánàá. àti àwọn tí a ti gba formation yẹn. ẹ bá ń gbèrú àbí ẹgbẹ́ 1 million ẹ̀ 1.5%. ìyẹn máa tún yóò fi gan wọn sí ègé. gbogbo tí a pàṣẹ mọ́tò máa wọ́n sí. ibo ni nǹkan lọ báyìí. nígbà tí ọba ń pa ojú ọba táwa làwa èèyàn lásán. ẹ máa sọ pé kálukú ó dira mọ́ra ẹ̀ kálukú ó dira. kálukú ó dira o. bó ṣe làálàá lápáta náà bẹ́ẹ̀ bá máa hàn sínú tíra ní kí ẹ fi sápò nítorí gbé èèyàn dọ̀fẹ́ lójijì ní òkè ṣe ọ̀rọ̀ pé èèyàn ní ìdí báyìí tó kò bá jẹ́ owó yìnyín lọ́rùn ni iná ni ọlọ́run náà ní ọlọ́run ní àfisùnkún àfisùn lọ òun sọ yẹn iná ẹ̀ máa sọ̀rọ̀ ayé ọlọ́run ní a máa dáàbò bóra wà kò ní confam ni. àwọn kọ́ mọ́ nídìí ẹ bá ṣe ẹbọ lẹ́sẹ̀ tí ẹ bá di ìgbàdìmọ́dì ẹbọ ló ṣe. tọ́nà bá rí ìbọn kó dúró. ẹ máa rí tí ò ní ìgbàdìmọ́dì wa tó wà ní ibo nírú Ìbàdàn ìlú òkè sẹ pẹ̀lú tí ò lóńdè pẹ̀lú tí ò lóòkà ayébọ̀rọ̀ náà kọ kékeré ti lápò tó wà lábàtì ẹ̀dẹ́ tẹ̀ yọ lẹ́kọ̀ọ́kọ́ dalẹ̀ rú náà bọ́dẹ̀ máa mú yàn náà yẹn náà kọ́ kí bí ọkùnrin. ẹlòmíì lásán mú oṣù àyè tó kété bá wọn lé wa ìyálẹ̀ àlọ́ máa ń lé mi ò lé bó kété àwọn ikú yẹn mi ò lé mọ ẹni ní tọkùnrin yóò wà á rí kidnappa á tí àwọn ẹtì bẹ́ẹ̀ ọ̀gá kò fojú ìyàwó owó ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ìwọ náà gbẹ́kẹ̀lé pé ó máa gáàdì àwọn àtìwábí ìdàwó àti ìwọ gẹ́gẹ́ tí ń tọ̀ sára. lórí èkété. àwọn adájọ́kùnrin gan a ti kúyẹ́ jù lọ́wọ́ ìgbogbo àti àtọ́ra ẹ̀sìn gbogbo àtọ́ra ti gbàgbé ìtẹ̀tẹ̀. ó lágbára ọba akẹta yẹn tí ò bá lóògùn ọba kò náà ó dìdàbí àní. àbí láàrin wọn bó ṣe bọ́ mẹ́ gan-an ọlọ́run ni. ṣé bí wàá nu kùránì náà ẹ jẹ́ kó ṣe jáde ẹ ṣe ń tíra ẹ máa fi sápò àbálọ̀ sí àkáàdì mọ́ra ẹ bá ń lò ká lù káàdì mọ́ra yìí ká àwọn àjọkọ̀ ń bẹ yóò ṣe lùgbà kan tó ká ẹ bá sọ báyìí tẹ bá buyè tẹ báyìí gbogbo ẹ tẹ bá da ìpẹ́ sí àwọn máa balẹ̀ ní láyé olóṣèlú láyé ẹ bẹ̀rẹ̀ nígbà yẹn gbogbo àwọn oògùn ẹ̀dà ìkíná bàbá yìnbọn mọ́yà tí ó ràn yàn tó rẹ̀ lóńdè tó tú tó dàpọ̀ ìdíkẹ́ náà tọ̀ àwọn yòókù àtàlọ́ náà wá sálọ ní ìkọ́yà àwọn náà fẹ́ kú tẹ́bọ́ wọn náà wá. bẹ́ẹ̀ni àwọn fẹ́ kú. bẹ́ẹ̀ni. so nígbà tí a bá di nǹkan mọ́ra bóyá fọ́ẹ́sì tùsọ̀kòtò ní chọ́ọ̀chì àbí ní mọ́sáàdì bí tó ti rùkú wọn á rí pé alájí mọ̀ dóńdè mọ̀ àbí rẹ̀ alájí wèrè ó dóńdè mọ̀ dì. tí ọ̀wá yẹn dóńdè mọ̀ dì á tẹ ẹ̀gbọ́n Ghana Nàìjíríà ọmọ lọ ibi Èkìtì òní dóńdè mọ́ra òní di Ayẹta mọ́ra
àwọn bọ́ọ̀sì wẹ́rẹ́ la ọmọ yẹn mọ́tò tó ń tẹ́tí wọ́n á yẹ̀ yé gbàlagbà wọ́n bẹ̀ náà yẹn pa. baba Alhaji sẹ́ẹ̀rí nílẹ̀ Yorùbá nìkan láti máa ń ka gbogbo nǹkan báyẹn kún tẹ́ bá lọ sí Senegal confam ni mo ń sọ gbogbo àfáà tó wà ń bẹ kò sẹ́ni tí ò ní tírà lára ìgbà tẹ́mi ń gbé bẹ́ẹ̀ anítọrùn kò sẹ́ni tí ò ní kéṣẹ́ kò dẹ̀ sí nǹkan mi bẹ́ẹ̀ ju kéwù lọ wallahi ta'ala mo sọ kálukú ní lára á dẹ̀ béèrè pé ilé tí wọ́n ṣe báyìí wọ́n ń jòkè yé wa pé àwọn àsìkò báyìí nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ tó o tẹ́ bá rí gbogbo àwọn àfọ̀ sẹ́ni tí ò ní lára confam tí wọ́n ń dì sára so. ẹ mọ̀ pé mo dọ́rọ̀ wọn ilé. àgbọ̀yé sà. gbogbo àwọn Haúsá náà tẹ náà lórí kala gbogbo àwọn olówó ní mọ̀dì nǹkan má pàdé nǹkan mọ̀dì. Yorùbá tiwa ẹ̀ náà la máa fẹ́ kọ̀dẹ́ gbogbo ẹ̀ torí kí wọ́n lé wọn tọ́jú lé wọn mọ̀ kiri. kò sí Haúsá ní náà tí yóò lóńdè bó ti lówó tó á ní ìgbà ìfúnpá. bẹ́ẹ̀ni àwọn Haúsá. bẹ́ẹ̀ni. Ṣẹ̀nẹ̀gàdẹ́ yìí ti lọ yẹn tẹ́ ti kọ́sà wọn yẹn àwọn náà ń dira ní kíkú mọ̀ bá pa wọn kọ́ bí sọ̀ pọ̀ ń bẹ̀. confam yìí bàbá. ló bá tẹ́jú mẹ́ látẹ̀ wàá gbẹ lóòrò ni. ó jẹ́ Ṣẹ̀nẹ̀gàdẹ́ bíi ojú ogun ni. èmi tiẹ̀ béèrè ìbéèrè lọ́wọ́ bàbá mo béèrè ìbéèrè lọ́wọ́ pé kí ló dé torí tá a bá ń kírun báyìí gbogbo wọn máa ń ní lára lọ́dọ̀ pẹ̀lú orí okálukú wá ní tiẹ̀ lára wọn jókòó yé mi pé wọ́n dẹ̀ ṣàlàyé fún mi lẹ́tọ̀ọ́ lẹ́nu ní ẹsẹẹsẹ pé tó fa nílé. ṣùgbọ́n wọ́n wò pé irú ìgbà tó àwọn bá parí tá à ń bọ̀ wá sí Nàìjíríà mo wò pé kí ni kò ṣe gbowó confam kò ṣe gbowó Nàìjíríà máa bèrè kó tọ́lọ́ bàbá dáhùn máa bèrè pé lélẹ́yìí bẹ́ẹ̀ dẹ̀ ni tẹ́ bá kan ara ọ̀rẹ́ mi ẹ máa bá mi 40 lára ẹ̀ lómi. ritualist tó ń bó tó tí ò ń bó ṣe wá ní ritual ló ṣe ẹ lọ mú ẹlòmíín lé ẹ bá irú tó ṣe dẹ̀gà yẹn ojú ogun níbẹ̀ yẹn ni wọ́n kálukú ń dira fún rẹ̀ ní mọ́ ẹni kò lè apamí dànù. bẹ́ẹ̀ ni o. bẹ́ẹ̀ ló bá bẹ̀rẹ̀ lọ́wọ́ Senegal lọ́sẹ̀ ọba délé wà lọ kú sílé ni. confam. kálukú bu ẹrọ dira ẹ wò Nàìjíríà náà ti wà lójú ogun báyìí a ti wà lójú ogun báyìí kílẹ̀ wọn dira ni ìdí àbá mọ̀ kó dì má ẹ má fẹ́ sọ̀rọ̀ nígbà tọkùnrin bá tó lè dìfẹ́ǹdì fámìlì ẹ̀ tẹ́ bá kẹ́ ẹ mọ́lé àbíkẹ́ drive lójú ọ̀nà lójú ìyàwó àtọmọ ẹ̀ wọ́n fẹ́ dẹ́ ẹ̀ pa tani ko bọ́ tí o lójú ìyàwó àtọmọ àbí ká mú ìyàwó ẹrú máa kan àtàn mú ìyàwó ẹ̀tàn bá ìyàwó ẹ̀sùn lójú ẹ̀ ẹ̀sìn wo lójú yẹn lọ. ẹ má bínú mo tún fẹ́ fọ̀rọ̀ báàkì ọ̀rọ̀ yín ni ẹ wo aṣọ ogun tí gbogbo àwọn sàhábà máa ń lò ní ayé ànábì Muhammad sàṣàlà gbogbo aṣọ ogun tí wọ́n ń lò nígbà náà kéwù wà lára rẹ̀ o kéwù tó wà lára rẹ̀ nákàlẹ́ ni o ẹ ti gbọ́ mi yé nákàlẹ́ ni tó máa wà wájú ó wà lẹ́yìn nǹkan tó gbé aṣọ ogun yẹn wọ̀ ṣé nǹkan abo. hello. àwọn àgbẹ̀ náà. gbogbo báyìí ni àwọn àpá Nàìjíríà náà mọ̀ bẹ́ẹ̀ ọ̀tẹ̀. ẹ má ti ilé ẹlẹ́bọ ní ẹ má ṣe ẹ kàn ń pa àwọn èèyàn jẹ́ kí n máa kúkú òjijì ni etí ń pẹ̀lú mi àwọn tí súnmọ́ bọ́ ẹlẹ́kọ̀ọ́ bá kẹ́lẹ́ mi mọ̀lé àdàlásán náà máa mú dání o ó ti tọ̀ sára ń bẹ̀ àdàlásán àwọn olè míì gan ká ìmọ̀lé wọn lọ́ọ̀dùn wọn lẹ́nìtìn àdàlásán náà máa mú dání bẹ́ẹ̀ bá fẹ́ kó olókìgbẹ́ lára tó dẹ̀ aṣọ wọn mú kó tó la wọn á họ ni wọn á sá lọ ni ẹ bá lọ bẹ́ẹ̀ nìkan lé kẹ́ ẹ̀ sòkì wá lẹ́bọ lè yàn ẹlẹ́bọ àbí tẹ́ bá wọlé èèyàn sẹ́yìn tẹ́tẹ́ láyé gbàdá kiri ó máa ń rí àwọn tíra ní adájọ́ àwọn ọmọ ìṣẹ́nu ọ̀nà tẹ́ bá fẹ́ wọlé oríṣi tíra àwọn ìṣẹ́nu ọ̀nà wọn á kan òṣù mọ́ báyìí ẹ̀yẹ lọ léèyàn sẹ́kẹ̀ bá tíra ń bẹ̀ láì sáàpà ẹ̀ lólógùn ni o ológun ni o àwọn ilé kan bẹ Nàìjíríà gbàdá wa ìgèrè ó lè ò lé gébẹ̀ bẹ́ẹ̀ni ó ò lé wọ́ bẹ́ẹ̀ ìgbọ́dọ̀ mọ̀ sẹ̀ sí ọ̀gbà mi tẹ́ pé tí wọ́n bá da ẹ̀ ń pa lójú ọ̀nà bẹ́ẹ̀ tẹ́ pé wọ́n da ìwà ní mọ́tò tọ́ra ẹlòmíà kó láàrin wọn á dẹ̀ máa lọ ìtìjú burúkú ẹ̀ lérí. bẹ́ẹ̀ni. ètò mọ̀ ń sọ nìyẹn sígbà àtọkùnrin bá wà tí ò lè protect rẹ̀ tí ò ní ó protect family ẹ̀. ok mò ń lọ wọ́n ní àti ìgbẹ́ ní Kogi zẹ̀ mò ń dáìbò lọ mo káwọn ọmọ mi àti ìyàwó mi lọ́dọ̀ àwọn aká mójú ọ̀nà èmi gan ìyàwó mi sì ń lé mi gan sáńsá bẹ́ mọ́tò tálẹ́ fẹ́ gbà wọ́n lẹ̀ ẹlẹ́wọ̀n ẹ̀fọ́ ṣe rí nìyí ìyàwó gan ló wá lẹ́nu ju ọkọ gan tí ń tọ̀ sára ẹ mọ̀ pé kò sí tó burú bíi candidate gate ẹ̀ lójú fámìlì ẹ̀ kan jẹ́ ẹtí ò lójú fámìlì àwọn ọmọ ẹ̀ pẹ̀rẹ̀wẹ̀rẹ̀ kan jẹ́ àti ò kan máa fìyàn lẹ́gba pélé fọmọ́ wá ẹlẹ́mìí èyí tó lo mọ́tò yẹn sàmì ẹlẹ́mìí ò lówó kan lo glory odò àwọn fi mọ́nẹ́jì lápá rẹ̀ ni ẹnì kan lọ mú 15 million wá 20 million mọ́tò yẹn rí wọ́n kàn ń pa àwọn èèyàn dànù wọ́n wá gbé wọn sá lọ á gbé wọn sínú gbó ẹlẹ́mìí ọ̀hún máa kan tán mú ó ní 5 days wọn fọ́n lóúnjẹ
5 days nígbò dáre kan àwọn tiẹ̀ tọrọ omi wọn fáwọn ìtọ̀ làwọn ń tọ̀ táwọn mu àbí ṣó ẹgbẹ́ ọmọ inú èèyàn kó di humanize èèyàn bẹ́ẹ̀ yẹ àkíló gbúrú rẹ̀ sí lọ bẹ́ẹ̀ kí ló ń gbé ìyẹn ti kó rẹ̀ sí ikú ti dé náà ẹ wò ní ìdíbàṣà ìgbó àti alákọ̀wé pátá alákọ̀wé ni wúwa. bẹ́ẹ̀ ni ọba lọ́dọ̀ àfáà gan tó lọ fẹ́ẹ́ tíra kó làmọ́ kó di mẹ́nu ọ̀nà ilé ẹ̀ gan ìwọ́gò ní ìgbà wàá dàgbà bá rí wàá lò ṣáájú ni. àwọn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ń gbà kan nígbà dáadẹ́ bá lọ bẹ́ẹ̀ àwọn bàbá olóyún tó bàbá nọ́ọ̀sì láti gbà tó lówó ẹ̀ wọ́n ní nǹkan lọ́dọ̀ kí ní àmọ́ kan tó ní báyìí. bẹ́ẹ̀ ni a máa rẹ báyìí. bẹ́ẹ̀ ni kílẹ̀ máa kán tó. yóò mọ kọ́ńdì. wọ́n fi ń protect ara wọn ni o. bẹ́ẹ̀ ni bàbá ọ̀rẹ́ nǹkan wà ẹ wo a ti sùn. ogun tó wà ní pé ogun àjẹ́ ogun kọ́mọ kọ́mọ sọ de ẹ̀yìn àlè kálukú ń dira rẹ̀ ni bẹ́ẹ̀ àti wàá sùn lọ tẹnẹgà ogóra wọn ni wọn gbogbo ojú ogun làwọn wà àwọn afáàmọ ojú ogun làwọn wà Nàìjíríà ọwọ́ àti òkìní kan mọ́lẹ́ àmọ́ kan àwọn èèyàn ń dé yẹ mọ́. wọ́n ti ráfà tó ń di mọ́ra gánsì wọ́n lè pè ní orí àfọ ológun afáàkiri. wàhálà ológun lélẹ̀. bàbá wa ẹ lọ sà ẹ bẹ́ẹ̀ tí lọ sà ọ. Yes sir. ọwọ́ nǹkan tá a mú wá sórí ètò lónìí àtẹ̀tí bá wọlé máa bá wa dá sí ọ̀hún a fẹ́ sọ̀rọ̀ lórí dọ́là réètì dọ́là pẹ̀lú náírà kí nǹkan tó fà á tí ó fi jẹ́ pé nílùú tí náírà ti ń lo náírà wà ní value dọ́là ló wá ní value nílùú náírà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ náírà kò ní value nílùú dọ́là. ṣé mọ̀ ẹ pé kíní kan bẹ tó pè ní economics ẹ̀. Yes sir. ṣe rí àṣíròrùn gọ́ọ̀mẹ̀ntì láwọn economic team tẹ́ ẹ̀ bá ti gẹ́ẹ̀tì ẹ̀ ráìtì owó yìí máa by time owó Nàìjíríà di value owó ni by time now owó ẹ̀ ti wà di value ni because nígbà yẹn pé àwọn èèyàn rí pé wọ́n ń ṣẹ́ dọ́là pamọ́ sílé wọ́n mọ̀ pé náírà lè lọ ọ̀lẹ̀ ó lè lọ ókè nísìnyẹn ẹni tó ti ṣẹ́ dọ́là sílé nígbà tó wà ní 900 kọ́lọ́mẹ́ta ṣe nǹkan 1004 ṣé ò ti rérè. orí. ẹ báyìí tí wọ́n du dọ́là sílé tẹ̀ kí owó máa lọ dọ́là máa lọ òkè náírà máa wálẹ̀ nígbà tí báńkì gangan Nàìjíríà họ́ọ̀dù owó dọ́là tẹ́ bá fẹ́ lọ change báńkì sẹ́yìn wọ́n á ní kẹ́ ẹ làwọn ò ní dọ́là wọ́n á ní kẹ́ ẹ lọ báláwúsà kan tó wà níbì kan. bẹ́ẹ̀ni àwọn náà ló máa kó fún lẹ́yìn. bẹ́ẹ̀ni. ṣẹ́rí problem ta ní Nàìjíríà ni pé àwọn ọ̀jẹ̀lú ti pọ̀ jù àwọn tó fẹ́ kí lu ẹ̀dá pọ̀ tára wọn nìkan náà mọ̀. ẹ wò nísìnyí gbogbo èèyàn nísìnyí Tinubu wà ní gómìnà tí bá dé sáré yọ ìbá dé sẹ́lẹ̀ bẹ́ẹ̀ àwọn tó kó à ń di ìjọba ẹ̀ gangan àwọn olè ló pọ̀ jù olè tẹ́ pé wọ́n ẹ wò nísìnyí nígbà téèyàn wà láyé ẹ o ti wọ bí 65 to 70 olóńgbò 30 billion 20 billion jẹ kí ló fẹ́ fi ṣe ayé kala dẹ̀ ní òye tó máa sọ pé wà mo kú tó mo tún jí padà wà náwó yìí o ayé kala ní tí ìlú bá ti jẹ́ pé ìmọ̀ta ẹnìkan ló pọ̀ jù bó ṣe máa rí nìyẹn àwọn tó wà ń bẹ̀ sára wọn nìkan náà mọ̀ tí ò bá níbẹ̀ ni o jẹ́ chairman local government ìwọ náà ló tó sí house of assembly o tún kó bí o jẹ governor o tún kó bí o jẹ minister o tún kó bí o jẹ senate ṣé èyí nìkan ṣé wọ́n nìkan ló kàwé ni. dọ́là tẹ̀ ń wò yẹ tó ráìtì yẹ dọ́là gan wà ló jẹ́ kí gbogbo kan lé Nàìjíríà lọ́wọ́ yìí tó ṣe ráìtì yẹn ló àfẹ́tì gbogbo nǹkan kó wọlé produce now nísìnyí tí wọ́n fi 50% lé duty seaport tó sẹ́yìn so mọ́tò ẹ̀kẹ́ clear 1 million tẹ́tẹ́lẹ̀ ẹ mọ̀ clear 1.5%. gbé 500 orílẹ̀-èdè tó bó rí mọ́tò ẹ̀ náà máa gbélé. bẹ́ẹ̀ni. onímọ́tò náà máa gbélé. mọ́tò náà 3 million tẹ́lẹ̀ á di 4.2 á di 5 million. wọ́n ta mọ́tò mi Nàìjíríà wọ́n ta mọ́tò mi 70 million 80 million. àwọn gádẹ̀ ẹ̀ ń rà á níbo náà ti ń rówó. tíjọba wa dìde pé ókè o a rí pé ẹ̀yin bùrẹ́jì yìí o ẹ̀yin lè ń ba Nàìjíríà jẹ́ o tí wọ́n bá ní wọn pẹ́bùrẹ́jì mọ́ ẹ máa yẹ tó wà ní àwọn ní APC ló bá ìlú jẹ́ o ọ̀rọ̀ sábà bùrẹ́jì yìí o àwọn káàdì wọn ti PDP ni gbogbo nǹkan la máa fi politics wọn ní Yorùbá jáwúsá ni o Yorùbá gọ́ọ̀mẹ̀ntì ní Tinubu kí ẹ̀wọ̀ nǹkan tí ò ní mí nì. nítorí bá ẹ̀wọ̀ ní ìsìnbáṣẹ́ gbá bọ́ọ̀lù sẹ́yìn kò sẹ́ tó mọ̀ pé Ìgbò lẹ́nìkan Yorùbá lẹ́nìkan o gbogbo ajẹ́wọ́ Nàìjíríà ni ẹ̀bọ̀dì wà pé kí lọ́ọ́ jásá wọn ẹ̀ ni tó bá parí láì bẹ̀rẹ̀ tó mọ̀ pé ilé Ìgbò ni tọ̀wọ́ Haúsá ni ilé Yorùbá ni àtúbẹ̀rẹ̀ ọ̀tẹ̀
tá a bá lè unite táwọn èèyàn wa olóṣèlú wa ló ń ba Nàìjíríà jẹ́ àwọn olóṣèlú ló ba Nàìjíríà jẹ́ àwọn ló ba Nàìjíríà jẹ́ okay for example sẹ́yìn ẹ̀wúrú Ìkérèmọdù former Senate deputy president yẹn tó ń mú lẹ́wọ̀n l'Amẹ́ríkà tó ní London tó lẹ̀wọ̀n ọdún mẹ́wàá yẹn tó lè lẹ̀wọ̀n Nàìjíríà tó lè lẹ́wọ̀n láyé. adájọ́ òde òdà ó dà kó ń ṣẹ̀wọ̀n gan lọ́wọ́ báyìí. ọdún mẹ́wàá ló wà ń bẹ ọdún mẹ́wàá ń bẹ ọ ní ọmọ ẹ̀ ní pọ́blẹ́mù kidney ọwọ́ amọ́ ọmọ kan tó ń ta pure water lẹ́kọ̀ọ́ kọ́ lọ yọ kidney ọmọ ẹ̀ sọmọ ẹ̀. ìyẹn mi pé ẹni tó lè ṣerú yẹn gan kò fi tí ọmọ ọlọ́mọ tí ò ní láárí ọmọ tiẹ̀ nìkan ló wà á fà kọ́mọ tiẹ̀ gbádùn sọ́rù yẹn bá rí gbogbo Nàìjíríà gan tí ò ní ta. yóò ta dànù. ẹni tí ò ní pìtì fún ọmọ ọlọ́mọ tó ọmọ ẹ̀ lówó bàbá olówó ọmọ ọlọ́run kan lọ́jọ́ kidney ẹ̀ kọ́mọ tiẹ̀ lè survive. ẹgẹ́ ìtẹ́rí àwọn ló ń lead wa Nàìjíríà olè olójúwòrò àwọn ẹni àdánù ni wọ́n. wọ́n wá self-centered. kí ló bá wà ní màá wá lò Nàìjíríà láti ẹ̀fún níjẹ́ iná ẹ̀fún Kotonu ná ẹ̀fún Chad ná àwọn òdẹ̀ níná. ẹ̀dẹ̀ mú bíìlì wa dọ́là dẹ̀ bọ̀ láti dẹ̀ tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ ó dẹ̀ 140 mọ́ yín lójú mbẹ̀ ẹ̀ wá ní oúnjẹ wọn ní ìsìn wọn lápò láti dẹ̀ àtàtà àrọ́ ìtọ́sọ̀ wọ 78,000 ọ̀ntà. èlò sálárì wọ́kàtì mi. 78,000. ẹ wá ní ètò ẹ̀mọ́ ṣẹlẹ̀ Nàìjíríà ni pé ẹ wò mí tí a bá jẹ́ ní company tá a bá wá rí pé àwọn náà dípò kan wọ́n wá ní ẹnìkan wá kí ọlọ́fẹ̀ ó wá jẹ́ dáadáa wọn ni àwọn ọmọ máa ní ó ní dàrẹ́tọ̀ tẹ̀tẹ̀lẹ̀ ayé ẹ̀ ti bàjẹ́ ìwọ ò ní fẹ́ káyé ìdíyẹ bàjẹ́ bẹ́ẹ̀ wà ọlọ́run bá ti lè kó jà kó rẹ́yẹ mọ́dà bẹ́ẹ̀ tó lọ ó wà tútù ni ó ṣe nọ́mà kòkó òjọba jẹ. for example bàbá wọn ọ ṣe interview kan fún bàbá tí tó máa ń ṣe tíátà ọ wá ń béèrè lọ́wọ́ ẹ̀ ipe ta ni bàbá ẹ̀ àbá ó ní ọ̀gá mi kan ó ní bàbá òun ìgbà tí ó mú Gowon tó mú Gowon ó nígbà tó mú Gowon bàbá òun ló pe Gowon ìyẹn fóònù tí tó yẹ pé tó ti máa ń ṣòbìrì tó ti mú Gowon yìí pé ó ní bàbá òun ni ó ń pe Gowon ó wá nígbà tí bàbá òun rí táyà ó rí gbogbo nǹkan tí bàbá òun ní pátápátá òun ló hand over yìí pé òun fílẹ̀ fún Nàìjíríà ó ní nǹkan tí wọ́n fún ẹlòmíì torí ru bàbá tiẹ̀ yẹ tó wá lọ ń gbé fíléèjì èhó captain jẹ àbí nǹkan ṣé ẹlòmíì ò ní fẹ́ kó jẹ torí ọ̀la. bẹ́ẹ̀ni. káyọ̀ ọmọ bàjẹ́ bí ayé bàbá yẹn kò dẹ̀ láìsí kẹ́ kó jẹ ẹ̀ńtánárì ẹ̀ṣẹ̀ sáfẹ́ ṣe fún aráàlú ni kálukú ń wora wọn sáré ni ókè ẹ tó jẹ chairman local government ní Èjìgbò tó lọ ra lé 70 million sí Lẹ́kí láàrin ọdún méjì títí local government ò dá o ẹ wò ó nìsín ẹ ń bá so ókè Ọbájọ́ bàbá Ọbájọ́ wà nìsín nígbà tó wà bẹ́ẹ̀ tẹ̀lé kòkó jẹ nígbà gẹ́gẹ́ mílíọ̀tì yẹn kò jẹ o nígbà tó mú ń gbà yẹn tó fẹ́ tó pé Abacha mú ń gbà yẹn 20,000 àlọ́ alákàntẹ̀ lílé toko ní tilé toko bàbá sọjọ́ yẹn gbà yẹn ẹ̀tọ́ lọ́jọ́ máa ń ní ìjọba àtẹ́ǹdẹ̀ sí ní studio 20,000 àlọ́ alákàntẹ̀ tábàtà àfihàn lẹ́wọ̀n ó jáde báyìí wọ́n ti bẹ́ẹ̀ tí bàbá kò tí kó èdè ọ̀nà tí ó kú jẹ báyìí. bàbá. because ilé ètò ìwọ̀n ọjọ́ lẹ́ẹ̀mejì náà. bẹ́ẹ̀ni. ilé ètò ìwọ̀n bàbá yẹn búrọ́kì pa nígbà yẹn lẹ́yìn ìfàmù ẹ̀dọ́ ló dàgbà ẹ̀ kò ní nǹkan ìwọ̀n alọ́ọ̀bá di kópa alẹ́ kejì sẹ́yìn ẹ mọ investment tó ní ní Ghana lábìjọ káàkiri ẹbúrú àdéhùn rà bọ́dé tó ń bá wà báyìí Ghana ọ̀rọ̀ bọ́dé ṣe inú ìyá ni ò bá kú sí ó general. so àwọn tó wá pọ̀ lẹ́yìn wọ́n máa fi tiwọn kọ́ gbọ́dọ̀ ọlọ́mọdé ń tálíkà kú o. bàbá tí ní village bàbá ń gbé village kò sí ná èho ayé gbà yẹn right go out of there go and je pele Nigeria pé mo 22 years àbí 23 years now. bẹ́ẹ̀ni. ṣẹ́rí láìpẹ́ yẹn ọlọ́ọ̀bá láàánú kó máa sọ wa. àmín. èyí máa bá wọn pé tẹ́ ẹ bá wà ní Ghana ẹ má gbàdúrà kí Ghana bàjẹ́. àwọn àgbà rẹ̀ nìyẹn aláǹtí bàtà tí Ghana bàjẹ́ gbogbo àwọn dẹ́kàwé yunifásitì kan wọ́n á ti tó bàtà Nàìjíríà ni. nígbà tí ìlú wọn laná. táwọn alẹ́ ba lọ́dọ̀ ìjà báyìí táwọn báyìí ti bò wọ́n láti kí náà yẹ mọ́ lànà lókù báyìí ká gbàdúrà kó mọ́ lànà. ìwọ́n tó bá lànà
ibo lè yan 300 million fẹ́ sá lọ. ibo la fẹ́ sá lọ. 300 million. wọn ò ní bàbá wọn ṣe máa dá Amẹ́ríkà tó wájà tẹ́lọ́mù ẹlẹ́fẹ́ ẹ̀ bá wọn ní ìlú pizza tí wọ́n rabadé tí ọjà bá gbaná gbogbo ọlọ́dọ̀ tó ń pa ọjọ́ ṣe wọn àmọ́ tó tí nǹkan táwọn ń kó wá sílò wọn fẹ́ sọ̀rọ̀ yẹ gbogbo wọn ni ó jìyẹ. tí Nàìjíríà 3 million máa ti Ghana wọn sì rí crime wọn á rí crime ọ̀sán gan. ṣebí káàlẹ́ tí máa wà ẹ jókòó síwájú báńkì ẹ máa méjì kọlù tani wèrè Nàìjíríà wọlé gan àkáwọ́ sókè gbogbo ẹ̀ báńkì níbí. wọn à ní crime ń bí ló fà á tí lọ́jà bá gbaná tẹ̀yàn 5 million bá ya sí Ghana lásán wàláì àwọn àmọ̀ pé wọ́n gbàlejò ọ̀ràn. Ọlọ́run gbọ́. lọ́dọ̀ àdúrà tá à ń gbà ní pé kọ́lọ́ má jẹ́ kí Nàìjíríà bàjẹ́ tó bá bàjẹ́ ìlú tó bàjẹ́ pọ̀ ìlú tó bàjẹ́ yóò pọ̀. ẹnìkan wọ́n ń dábí ẹ̀ wọ́n ní ọmọ Ghana ni wọ́n sọ̀rọ̀ entertainment ó wá ní Nàìjíríà àti Ghana àti tẹ́ǹtì ni wọ́n àwọn náà lè fi ìlú oṣù ọ̀nà lè kíkan bọ́bọ́ kan wá dá lóhùn ó ní Nàìjíríà tí wọ́n bá síìmù orin èèyàn àwọn dèbìlò kankan yẹn láàrin 1 week ní ìwọ̀n 4 million 5 million gbogbo wọn ní íńtánẹ́ẹ̀tì wà Ghana pátá àwọn tó wà àti kò tó 2 million Nàìjíríà 120 million ló wà active 120 million jẹ́ pé wọn lè pọ̀ wo fóònù wọn láàrin 30 minutes wọn lè mọ̀ lò lọ́dọ̀ 30 minutes ṣé wàá fi 120 million wo 2 million. kò jọra wọn sà. ìlú yóò gbọ́dọ̀ gbaná o. ẹ sà ọwọ́ òròyìn tá a mú wá sórí ètò Ojútólé lónìí ẹ̀yin náà lè máa bá wa dá sí i. bàbá wa ààrẹ ọ̀nà kakanfò orílẹ̀-èdè Nàìjíríà tilẹ̀ Yorùbá bàbá wa ààrẹ Gani Adams wọ́n sọ̀rọ̀ wọ́n ní tí àwọn ìjọba tó bá lè bọ́ wọn fọwọ́sowọ́pọ̀ àti ọba àtijọba tó bá lè bọ́ wọn fọwọ́sowọ́pọ̀ wọ́n ní láàrin oṣù 6 péré ni ipe gbogbo ogun àwọn Fúlàní ó máa dohun gbàgbé nílẹ̀ Yorùbá bàbá ẹgbẹ́ kílẹ̀ ní síta. ẹ ṣe rí ààrẹ Gani Adams òótọ́ ló sọ nígbà tí bọ́lẹ̀ mú ń da Nàìjíríà láàmúlá Jonathan ṣé báwọn náà gbé pipeline vigilante fún àwọn náà sọ gbé pipeline tí wọ́n máa gbé báwọn OPC awọnúgbó lọ bá òwèrè ẹ̀ ń bẹ̀ OPC lóògùn náà nígbà tó ní oògùn náà bẹ́ẹ̀ bá yìnbọn máa kò ní ràn wọ́n. tí a bá fi títí west kò ní ìlú pẹ́sẹ̀ǹtì àwọn gómìnà west gan kókò tí ẹ̀ pé Gani Adams pé a fẹ́ gbónúgbó akóso èfò látọ̀ ìgbàgbé ẹ̀ bó tẹ̀lẹ̀. àwọn èèyàn ogun lẹ́bílẹ̀ jarújà báyìí náà àwọn yẹn ò lóògùn ìbọn náà nì. mo rántí ní màkòkò níyà kan àbúrò ọ̀rẹ́ mi kan à ń pè ní Táyé ó ń ṣe àwọn tó máa ń lọ ìlú bọ̀ gangan ẹni àbúrò ọ̀rẹ́ mi Ajíláre ọ̀rẹ́ mi nìyẹn àbúrò tiẹ̀ nìyẹn àwọn òbí tí wọ́n ti mítì ń bẹ́ẹ̀ ní màkòkò máa yẹn tí a bá kọjá tó bá lọ sádùúgbò tí wọ́n dẹ́ fúlọ̀ bẹ̀ kọ́ra bẹ́ẹ̀ wọ́n máa fún àwọn olóògùn lò ní wọ́n á pọ̀ wọ́n máa fún wọn lẹ́bu tó bá ti bẹ́ẹ̀ fún wọn tó bá ti ètò mò ń sọ nìyẹn èèyàn gbọ́dọ̀ dira àwọn ọ́fíìsì àwọn tó lè wọnú gbólórí bọ́ọ̀ bíbí ìfà wàhálà débi tí wò náà ń já sí gbà ẹ̀ nìyẹn ẹni kó ti lọ lẹ́gbà kẹrẹpẹtẹ oṣù ajípadà sẹ́yìn. bẹ́ẹ̀ni. so ààrẹ Gani Adams mo sọ̀rọ̀ tí ò dáa ṣùgbọ́n tí wọn bá pèsè kò lè dá sí àbí. bẹ́ẹ̀ni. owó ló fi máa mobilize àwọn bọ́ìsì náà owó ló fi máa ṣáájú owó ló fi máa ṣoògùn tó máa kàn bọ́ìsì náà tó máa wọnú gbó wọ́n nínú gbó làwọn pípọ̀ ń gbé igbó ti pọ̀jù Nàìjíríà forest ti pọ̀jù tí wọ́n bá fún wọn ní ṣẹ́gbà tí yọ́dà sẹ́ńdà ó fún Gani Adams contract náà bọ́ 3 billion gbà yẹn ọ̀nà sọ̀rọ̀ gbó pipeline gbà yẹn tẹ́ kó apc lọ sókè díẹ̀. ṣebí ní south àtàrídòkúbọ̀ àti ìjọba gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún gọ́ọ̀mẹ̀ntì ndẹ́ta àwọn ni wọ́n fún ní kíní ndẹ́ta ṣe ní Buhari gan ló fún ilẹ̀ ìgbọ́ pé wọ́n pọ́ páìpù nǹkan kàmọ́ ní Niger Delta àwọn àtàrídòkúbọ̀ náà láàmì tí wọ́n náà. so kí kálukú ṣe tẹ region ẹ̀ afọ́pc ń bí kábàáwò ìgbé agun ní kíní àwọn sọ̀rọ̀ tí ń da tí wọ́n lẹ̀ ṣẹ́ díẹ̀ ẹ̀mí bẹ̀rẹ̀ fẹ́ bọ̀ náà nígbà tẹ pa balẹ̀lé tó lọ́mọ bíi mélòó ta ló fẹ́ tó dulé. àwọn dáadáa yẹn ẹnì ẹ pa ẹ kidnap èèyàn ẹ ní àwọn ẹlẹ́pà kan ní wọn. bàbá ẹ mọ̀ pé ní Sokoto náà wọ́n kó odidi àwọn obìnrin 30 tí wọ́n ṣèyàwó fún lọ́jọ́ kan náà wọ́n dẹ̀ kó àwọn obìnrin 30 wọ́n dẹ̀ fọkàn wọn lè ṣá ṣe pẹ́ yẹn sà.
mi jẹ́ wàá gbọ́ yẹn bẹ́ẹ̀ ó possible ní north ó possible ní north. aṣojú wa ló kàròyìn yẹn láàárọ̀ yìí. ẹ mọ títí north bí possible ni pé north ti scatter jù tẹ bá kan village kan bí tẹ tó kan village bí ẹ lè fẹ́ ta plawo. wọn ní láìpẹ́ wọn ò connect àwa tá a wà ní West Africa bí àwa connect mọ́ra wa dáadáa. space ò sí láti help ladies for example then níjọba ìwọ pé o lè ká àmọ́ ilé kò rapid response wà gbogbo àwọn kidnapping tán ṣe kò ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ rapid wọn helicopter wọn ní mọ́tò wọn ní báìkì wọn ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ tó bá ti ń ṣẹlẹ̀ lóògùn state tó ṣẹlẹ̀ lẹ́kìtì tó ṣẹlẹ̀ lóńdó tó ṣẹlẹ̀ lọ́yọ̀ tó ṣẹlẹ̀ gbogbo àdẹ́kọ̀ náà ń dọ́kan. òdodo ọ̀rọ̀. so irú Gani Adams ààrẹ tó sọ̀rọ̀ ẹ̀ pé ẹ ti ẹ̀ pé ẹ ti ẹ̀ gbọ́ tẹnu ẹ̀ wò ṣé bó ti ṣe rí fly Jonathan tí wọ́n bá fún ọ ní kọ́lá ìdá máa wọnú gbọ́dọ̀ báyìí tẹ̀ tán ní àmọ̀tẹ́kùn wọn bá kí wọ́n ọ̀pọ̀ káàbà ẹ lóṣù mẹ́ta ẹ lè gbọ́ pẹ́kẹ́ mọ́ àwọn òní dúró káwọn káwọn ọmọ gbòòrò àwọn lọ káwọn ọmọ nu gbòòrì ẹtikẹ́tì ẹ ń bá bá ní first attack ni ẹ máa kọ́ lè attack ara wọn ni ẹ máa fẹ́ pàṣẹ máa lè pákó sí òwúrú rẹ̀ máa láti máa wà èèyàn lọlé òlè lọ lú ẹ ayé ìgbà kan là ń sáfà jẹ ní ìsìn kò sájẹ mọ́ ẹ mọ sáfà tí ó jiyàn gbé ni ẹ wo máa kọ́ lÓgbómọ̀ṣọ́ ní gbá láti àkọni àbí kínní tó wá kó tẹ́ tó Ògbómọ̀ṣọ́ láti Amẹ́ríkà Amẹ́ríkà gbókò ẹ̀ lọ ni o ọgbọ́n ẹ̀rọ ti kéèsì mọ̀ sọ yìí. bẹ́ẹ̀ ni ìyẹn ló mú bàbá Sunday Igboho jáde gbà yẹn tán. ẹ lè pa máa yẹn dànù ṣé fámìlì ẹ̀ máa wá Nàìjíríà mọ́. ọwọ́ àti ayé. àbá wá sí ìdẹ̀ ni. tó àwọn stars máa ṣe àwọn tó fẹ́ rẹ́yìn fẹ́ẹ̀ sí Nàìjíríà ni ẹ ní kò sí investor ṣé ẹ tó kó wá sọ̀rọ̀ níyà gan tẹ́ padà nù hòtẹ́ẹ̀lì á ti di ibi láwọn amúgbó sẹ́yìn ṣé òyìnbó náà wà kó ẹ̀wà sí Nàìjíríà tí ò safe. kí ìjọba South West kò ní ìkan lórí Tinubu kan ṣe méjì àwọn kan bá ààrẹ Gani Adams sọ̀rọ̀ ó tiẹ̀ sí kí ọ South West tọ́wọ́ sí kí ọ South West tọ́wọ́ láàyè pẹ̀lẹ́dẹ́sì bí ẹ rí i pé gbogbo adẹ́rọ̀ dé àwọn ikú abẹ́ ti kọ́pì ẹ̀ lọ́dọ̀ wọn Ìgbò Nàìjíríà àwọn kan wá máa ń sọ délé àmẹ̀yà wọn ní wọn jẹ́ Haúsá ni wọn jẹ́ Fúlàní ni ṣé Fúlàní kan ló ń gbé Nàìjíríà ni. Alhaji àwa tẹ̀ tún ro kíní kan pé ìgbà tó yẹ pé ìfẹ́ ti wà láàrin gbogbo ọmọ Odùduwà pátápátá kí bàbá wa president wa Bọ́lá Ahmed Tinubu torí pé àwa ló kàn ti wà ní wọn ó dẹ̀ yẹ pé wọ́n gbọ́ èdè wọ́n dẹ̀ tún mọ bí a sì nífẹ̀ẹ́ ara wa sí bí òkú wọn aláwọ̀ bàbá wa Gani Adams lẹ́yìn ìgbà yẹn kí wọ́n tún wá bá wa bàbá wa Sunday Igboho. ẹ ṣe rí ti Sunday Igboho ẹ sì jẹ́ kí bàbá Igboho kọ́ ṣe ọ̀rọ̀ máa ṣe. ẹ jẹ́ kí n sáré rí ìfẹ́ ń bẹ kí bàbá yẹn dùn náà. àbá sáà sọ fún yín pé ìṣọ̀kan ti wà láàrin wa sáà sọ bẹ́ẹ̀. bàbá rẹ̀ mọ̀ pé a sọ náà ni yóò dẹ̀ tán pé kò sẹ́ kọ́lọ́mọdé ó kàn wá. ìṣọ̀kan wo ló wà láàrin wa tó bá tẹ̀sán kan wà ní Gani Adams gangan ó lè dá kílíẹ̀ ẹ̀dẹ̀ fún rẹ̀ àwọn kan máa against ẹ̀ ni àwọn kan máa against ẹ̀ àwọn Yorùbá yìí náà ló máa against ẹ̀ tẹ́bọ̀ Yorùbá náà wà nù ẹni tó máa Nàìjíríà lẹ́bi Yorùbá lẹ́bi ṣe nígbà Yorùbá láìsí Haúsá lẹnu mọ́ wọn kó ẹnu Yorùbá kò ẹ jọ sí bísí lóru àárọ̀ tí lọ jíjọ fẹ́ jọ sí bísí rẹ̀ àárọ̀ o àti unite o àmọ́ tó máa yìnbọn Tinubu wà ń bẹ̀ omi ìpa unite o no omi ìpa unite. ẹ̀ ń tẹ́lẹ̀ fún àwọn bẹ̀ ni pé ó rọrùn fún wọn gẹ́gẹ́ bí olórí ti Yorùbá kí wọ́n pe gbogbo wọn kí nìyí olóò ti ń ṣẹlẹ̀ díẹ̀ báyìí nísìnyí báyìí tí gbogbo wa ti ń kó àtúnkáyà sókè àwọn lọ́balọ́ba ni wọ́n ń pa tí àwọn bàbá wa tí wọ́n bá lo ìjẹ́ ọmọ Yorùbá tí wọ́n pogun papọ̀ kó yanjú ẹ̀ kí ilẹ̀ Yorùbá ó lè gbèrú kó lè dé ibi táwa ń fẹ́ nílọ́kọ̀ balẹ̀ ń sìn báyìí ní gbogbo ẹ̀ ń lọ bó ṣe ń lọ yìí àti ìwé tó ṣẹlẹ̀ kọ́lọ́ bọ́ jẹ́ aburú mi ò ṣẹlẹ̀ so ó easy fún wọn. ok ṣé ẹ mọ nǹkan tó wà ní gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ nígbà tí owó ti jẹ bẹ́ẹ̀ sí ààrẹ máa kà kún Yorùbá o bó ṣe bẹ́ẹ̀ jẹ́ ó ti di bẹ́ẹ̀ gbogbo Nàìjíríà ó gbọ́dọ̀ fi síbì kan ju bì kan lọ. ó ti yé sẹ́ kó lọ fi síbì kan ìwọ́n tó bá fi síbì kan á náà pé sectional government ló ṣe Yorùbá nìkan ló sọ irú tó tẹ̀lé tẹ̀yìn sọ yẹn tẹ̀yìn good idea lẹ́gbẹ̀ẹ́ tọ́pìkì àwọn gómìnà Southwest lẹ́kọ̀ọ́ pọ́bírí kó tó kọ́ lọ bá Gani Adams kéde Tinubu mọ́ Tinubu ti kó ní president Yorùbá ó ti president Nàìjíríà
ó ní tó gbọ́dọ̀ ṣe tó bẹ́ pé wọ́n ní wọ́n á rí bẹ́ẹ̀ pé àwọn ọ̀dẹ́ kó favour tribe ni ìlànà ìkú síbẹ̀ á kó mẹ́jọ kan. àwọn south west governor àwọn Èkó àwọn Ògùn kankan lẹ́sẹ̀ tí ní wọn fún àwọn Ìlọrin ààrẹ Gani Adams. níta nídìí nìyẹn kí sọ̀rọ̀ Tinubu délé yìí o gbogbo ló ń gbowó náà. tá a bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn ọlọ́mọdé kan wọ Èkó tó máa wọ Èkó òkú asùn. ó gbọ́ òkú asùn. because mọ population bẹ̀rẹ̀ kó lásán ó ju owó Ghana lọ ó ju owó Ghana lọ population kó lásán. bẹ́ẹ̀ ni sà. almost 23 million lọ́wọ́ àlẹ́kọ̀ọ́ Ghana gan-an ń jò ìjọ́sìn wọ bí 25 million gbogbo ẹ̀ Ghana èhó Ghana ni o wọn yóò kó lásán. so nígbà Gani Adams sọ̀rọ̀ yẹ ó invite àwọn ọlọ́gbọ́n nínú wọn ni àbí níjọ́ tí wọ́n bá pa gómìnà kan ni wọ́n mú síríọ̀sì táwọn kẹ̀kẹ́ gómìnà máa tọ́jú ọ̀rẹ́ tó ń dàpọ̀ bo mọ́tò ẹ̀lẹ́gbẹ̀tọ̀ àtúntò nílòògùn gbẹ̀lẹ́gbùlọ̀ gbẹ̀tẹ̀ ìwé fẹ́ tọ̀ ní tó fẹ́ tọ̀ dọ́fẹ́ dàpọ̀ bò látẹ̀yìn ìgbà wọn á mú síríọ̀sì. ọkọ̀ gómìnà wọn ń dira wọn kọ́lọ́pàá rì ní owó náà kó jẹ sẹ́ńtò ń dira máa dóbò ní ọ́fíìsì lọ́sàn táwọn ọ̀sẹ̀ máa dóbò ní ọ́fíìsì lọ́sàn ṣé yẹn lè dira yẹn lè lóògùn lákọ́ máa dóbò lọ́sàn. máa dóbò lọ́sàn gan nínú ọrùn. àwọn náà ń lo security náà fi ń gàdẹ ara wọn wọ́n bí àwọn da kó wa mọ́tò lóun nìkan lọ sí nọ́ọ̀tì wọ́n bí yẹ̀dà tí ò bá kan ara àwọn tó wà ní gọ́ọ̀mẹ̀ntì wọn ní take it serious kò kàn wọ́n ni a máa sọ̀rọ̀ pé akọ̀ǹdó pẹ̀lú àwọn kìnìún kan ẹ gbọ́dọ̀ brought to wọn to book ṣé kidnapper tó ń gbọ́ news ni ṣé kidnapper ń gbọ́ tó ń wo channel ni tó ń ka pépà ni àwọn ìlítẹ́ẹ̀tì ni wọn àwọn tí ò mọ tán ṣe ṣẹlẹ̀ ní pọ́lẹ́mù yìí 1985 tí mo lọ sí north mo fi ṣe ìpinnu pọ́lẹ́mù báyìí lè tẹ̀lẹ̀ wọ́n ń lọ school wọ́n á gbé báyọ̀ lọ́wọ́ tẹ́ bá lọ jẹ́ nọ́ọ̀tì tẹ́ ẹ̀ bá bomi sọ́wọ́sọ́wọ́ tà fẹ́ẹ́ mu tẹ́ ẹ wá di pẹ́pẹ́ lọ bomi bá ṣe mọ bomi bí yẹn oúnjẹ ti lọ ẹlòmíì ti gbé. sọ́kọ́ ti lọ. ẹ̀ẹ́rì ilé oúnjẹ tí wọ́n wọ́n lẹ́nu báyìí ni wọ́n lè tó 50 wọ́n aládìmọ̀dé ni wọ́n lọ àwọn ẹ̀ ló wá dàgbà tó wá di tẹ́rọ̀ báyìí àwọn ọlọ́pàá tó di tẹ́rọ̀ báyìí ẹ West Africa tí wọ́n ń bí sẹ́yìn láyé àwọn Awólọ́wọ̀ ọ̀pọ̀pọ̀ àwọn olóṣèlú náà ìwé Awólọ́wọ̀ gbogbo wákà ní ayé 1950 àwọn Awólọ́wọ̀ ṣe fúlẹ́gẹ́sì West South West ní ìwé wọn lọ́pọ̀pọ̀ wákà àwọn tó táwọ̀ sí ìdàgbà tó ìwé wọn Awólọ́wọ̀ kà àwọn tó àti dàgbà báyìí nìsín àmìjọ́sí wà ìwé Awólọ́wọ̀ làkà fúlẹ́gẹ́sì làkà àtìfúláìtì South West ní nọ́ọ̀tì olówó kan lè wá gbọ́ àlàjọ yóò náà máa bọ́ gbé ẹ̀kọ́ ní wọ́n ń sọ ọmọ tiẹ̀ nìkan ló máa kúrò lóyìnbó àwọn fún ọ lóúnjẹ ni wọ́n á ní wọ́n lọ sọ́dọ̀ àfa ẹ̀rí àfa alẹ́ kí omi náà ti ọmọ tó wà lórí ẹ̀ lè ti 300 wọ́n ní fún ọ lóúnjẹ wọn á gbá bọ́lẹ́ kọ́ lọ́tọ̀rọ̀ bá wọn ní gbọ́dọ̀ dánwó yẹn oúnjẹ tẹ́ bá fún wọn lájẹpẹ́ náà náà fi survive àwọn ẹ̀ ló wá já tó adẹ́gbà sẹ́yìn wọn ní lọ́ọ̀dì wọn bẹ̀rù kú wọn bẹ̀rù ẹ̀nẹ́tì sọmọdé pé ìtàlósùn fún almost 20 years tó ló wà bẹ̀rù kú ṣé bá Yorùbá lá máa bẹ̀rù kú ọlọ́run àwọn tó ń bẹ̀rù fún and then problem ta tún ní again àwọn bọ́dà wa majority crime yẹn kéde Nàìjíríà ló ń kọ̀ mí tẹ̀ àwọn nìjẹ́ dáàdì kankan ló ń kọ̀ mí tẹ̀ wọ́n ti mix mọ́ wa dá wọn mọ̀. tẹ bá bọ̀ kàrà lẹ́kọ̀ọ́ gbà mí ẹ̀mí gan ò gbá wọ́n dáadáa bẹ̀tẹ̀ bá sọ French agbọ́ French àwọn nìjẹ́ nìyẹn tẹ bá sábà fún sí agbọ́ sábà fún wọn ètò Haúsá Nàìjíríà àwọn náà wá wọ́n tún Nàìjíríà ni wọ́n ti kidnap wọn gbó wọn sá lọ padà. pàṣẹ bá náà ti wá wọ́n tún Ghana náà ti wá wọ́n tún Nàìjíríà wọn kò wà. bẹ́ẹ̀ kó tó lè dínkù Nàìjíríà nígbò bá fẹ́ ti gọ́ọ̀mẹ́ntì official kan tó serious gan ló máa dínkù. kò lè dínkù tó bá jẹ́ pàrọ̀ lórí nǹkan àwọn gbọ́n ma. tó bá lọ ń kọ bí wọn sẹ́nitọ̀. kó tẹ bóyá lórí àwọn sẹ́nitọ̀ ló kọ àwọn sẹ́nitọ̀ tó. tó bá jáde lóòtẹ́ẹ̀lì tó ka mọ́bẹ̀ tó dàbò bọ̀lẹ́bẹ̀ tó wò pàpà kó tó gbé lọ gbogbo. ẹ mọ̀ pé ó ti dogun ó ti dọ̀dẹ̀ ó di. àwọn olówó yẹn wọn à láyà rárá àwọn tálíkà náà la ní àyà àti nígbà tí oṣù sí nǹkan tá a fẹ́ ṣe òun kálukú sáré lẹ́lẹ̀ so nǹkan táwọn níbẹ̀ ni kọ́lọ́hún sábà wà pẹ̀tù sí gbogbo rẹ̀ ó ti nítorí ọba mọ ní ọba. information wa wọlé sí pé àwọn Mali ti lead Ivory Coast. olóòtú yes sir. ẹ sọ̀rọ̀ lára pé ṣé à ń gbàdúrà Nàìjíríà àbájú gbàdúrà tó bá yọ ṣoṣo sọ́lọ́ dẹ̀ ń gbàdúrà wa. bàbá tábà tẹ̀ sọ pé tàdúrà yẹn àwa Áfíríkà la ní àdúrà o ọ̀wọ́n China ọ̀wọ́n lọ ní iṣẹ́ o
àwọn òyìnbó tó mú ẹ̀sìn wá bá wa ń bí wọn ní Saudi ẹ̀ dábàá ti tilẹ̀ sáàmù kírun wọ́n ti lé ń jáde mọ́sáàsì ìgbẹ̀wò kọ́ ló padà bí náà ọ̀bẹ̀wẹ̀ máa lọ lé ẹ̀. níbí wọ́n lọ church Monday wọ́n lọ Tuesday wọ́n lọ Wednesday wọ́n lọ Friday wọ́n torí ẹ̀dẹ̀ ní láárí àwọn tó ní láárí ti ní láárí ọ̀rẹ́ nìkan tó dé church yẹn. òyìnbó nínú òyìnbó tẹ́ bá lọ lóyìnbó ẹ má wà láfíríkà tó lọ lóyìnbó tó gbẹ́sì lè rí bí ọba ní lóyìnbó àwọn aláàrí pé no slavery ní Áfíríkà ìlú òyìnbó tó o bá jẹ ò lè jẹ bó o lè jẹ máa lọ sí àìsàn tí èdè pèsè tó ń ṣe o tó lọ àìsàn Monday tó lọ sí dókítì tá ló fẹ́ sanwó lé tá ló fẹ́ sanwó náà tá ló fẹ́ sanwó mi tá ló fẹ́ ra tá ló fẹ́ pay bill rẹ iṣẹ́ ní ògùn sẹ́ni ìlú òyìnbó Áfíríkà ń bí laziness mírèkù tí ò lè tẹ̀lé lágbàdúrà fún bí la fi máa pẹ́ ní mọ́ọ̀tì pẹ́ chọ́ọ̀tì yẹn. ẹlòmíì tó bá ká ìlàtọ̀ á wà lórí bó ìfàṣẹ́ ibùdó àṣàrì nígbà tó ò ní fẹ́ tó ò lè kí sábà tó ń bá àwọn èèyàn ṣàdúrà ó di èèyàn ní ẹ̀ o wà wọ́n lóun ti náfúlà láago méjì láago mẹ́rin àpá àlùgbọ́gbà àpá àti ẹ̀rẹ̀tẹ̀ yẹn ó lè mọ báwọn kan ṣàdúrà kankan ìwọ́dé ìsáàpá yìí kí ló ń ṣe lórí ìjókòó fún 3 hours ọmọ ẹ̀wò ló kú ànábì wo ló fẹ́ bá sọ̀rọ̀ ta ló gbọ́dọ̀ pé àdúrà òun gbàdọ̀ tí ọlọ́run adáwọ́ ẹ̀dà tókè ta ló sọ bẹ́ẹ̀ rí. ìyá ṣiṣẹ́ tán ni. ìta àdúrà lè ti ọ̀tọ̀ ìtìsẹ́ lè ti ọ̀tọ̀ ìtọ́ ọpọlọ èèyàn lè ti ọ̀tọ̀ ọpọlọ lè mú ẹ pé kẹ́kọ̀ọ́ ìjà ní Adam tó lè tó ọmọ ìgbà aṣọ ìgbàlá ná fún gbà nìyẹn ká torí ẹ̀ ní ti pé wọ́n ń jí ẹ̀gbẹ́ o ẹgbẹ́ ẹ má lọ bìtẹ́ mọ́ ẹ má lọ mọ́ọ̀sì lọ gbàdúrà o ẹ má lọ chọ́ọ̀chì gbogbo iná wọn kó nínú mọ́ọ̀sì àti chọ́ọ̀chì yọ kan. ṣé ìgbà tó tẹ̀ tí ń pọ̀ àwọn èèyàn mọ́nu chọ́ọ̀chì. tó ń kọ́ ọmọ sùn. níbi kan ní nọ́ọ̀tì wọ́n lọ pa gbogbo mùsùlùmí ń jọ jímọ̀ ni wọ́n pa tó 30 ní nọ́ọ̀tì wọ́n ń kí jímọ̀ sábà iná dàpọ̀ bọ̀ wọ́n. wọ́n sì bẹ́ẹ̀ náà chọ́ọ̀chì náà. ṣé mùsùlùmí ṣé kílẹ̀ nìkan náà ń pa yẹn. àwọn eléyìí ò ní religion wọn lẹ́ni tí wọ́n mọ tó kọ̀ yín pẹ̀lú ẹ̀kírò ẹgbà tó ṣègùn ló kọ̀ wọ́n owó tó fẹ́ rí ẹni tí wọ́n. ọlọ́run mọ̀ jẹ́ kí á rìn àrífẹsẹ̀ sí o. àmín. ọlọ́run já àrífẹsẹ̀ sí ọlọ́run já ìjọ ibi àpọ̀nà o. gbogbo ọjọ́ tí a bá máa rìn ọlọ́run máa sọ wá ń bẹ̀ ni o. àmín. àwọn bíbọ̀ yìí kéèyàn ẹ ń bá pàdé wọn rí tó bá sọ express yẹ wàláì ẹni tó gbà àwọ èèyàn ẹni tó pọ̀ mọ̀ yẹn ò ní gbàdúrà kọ́ ẹ̀ kàdá pẹ̀lú wọn. ibi tí wọ́n wíkẹ́ẹ̀dì dé bàbá àfa àkàtà jí gbé lẹ́kọ̀ọ́ wọ́n lè gbé lọ sóòdó state nínú gbogbogbò nínú gbólọ́lọ́lọ́lọ́lọ́ gbé lọ wọ́n á já ọ sí òwò wọn á wọ bọ́ọ̀sì nìkan wọ́n á lọ gbé adébí kan bàbá yẹn wá escape later túù kan náà àwọn wọ́kàtà tó fún ọ lóúnjẹ ẹ ti ní ọwọ́ àtọ express yẹ àfa nípò ẹ̀yìn láti ló ti ṣe kọ́ọ̀tì ó kàn fẹ́ wọ́n dáńbó ni o ó wọ́n dáńbó báyìí láti báyìí kò mọ́ tó ṣe mọ́ ná Ondo tè ló ti lájú Ondo arò òkú ni ṣe pé àwọn àjò kan ń bẹ láì gbà kan ara máa fòyàn bẹ́ẹ̀ni àti mo kúrò ni bẹ́ẹ̀ni tí nǹkan fẹsẹ̀ sí ara fòyàn gba mọ́tò yìí mi wọ̀ ẹ̀gẹ́ ara mọ́ àwọn bàbá tó yẹn ń gbò kan bẹ́ẹ̀ náà ní ìfúra ọba fẹ́ tẹ́sẹ̀ mọ́tò àgbà náà ẹ máa lọ mi wọ̀ mọ́ kí ni a sọ fẹ́ pé lẹ́ńjà wà nínú mọ́tò ẹ̀sẹ̀ ò mọ́ wọlé ní ìdí kò sí mbẹ ìyàgbẹ́ náà kò gbé ọmọ rẹ̀ bọ̀ síwájú ìyá alábọ́dé wọlé láti gbé yín lọ́dún lóṣù. ọlọ́run ṣàánú wa. ẹ sà ọ̀rọ̀ ikọ̀ náà ọ̀rọ̀ tó tún tẹ̀lé ọ̀rọ̀ tá a tún mú wá lónìí ọwọ́ Agége zone wọ́n ṣèrántí àwọn tó kú sójú ogun Yorùbá nation àwọn tó wà ní àwọn ará Agége wọ́n ṣe ìrántí àwọn tó kú sójú ogun Yorùbá nation látòrí Àdògán tó fi dé orí Sake tó fi dé orí àríbọ̀yọ̀ tó fi dé orí Yèyé Lẹ́fun àti bàbá wa Àfáà Fatai ó tún dórí wọ́n ṣàṣèrántí gbogbo àwọn tí wọ́n kú tó fi dórí Ọlákéwú tó fi dórí Kòkòrò wọ́n ṣèrántí gbogbo àwọn tí ó kú àti Àdògán gbogbo àwọn tó kú sórí ogun Yorùbá nation àwọn àwòyí pé bóyá àwọn tó kú sójú ogun Yorùbá nation àwọn náà lọ́wọ́ ń jẹ́ kí gbogbo nǹkan kó máa ṣẹlẹ̀ tó bá lè mọ̀ pé àwọn tó wọ́n kú àwọn òkú lásán o nǹkan tó wọ́n kú lé lórí òun lélẹ̀ bàbá wa. ètò wọn ti yẹ dáa bí wọn ṣe ó dáa ẹnìsẹ́ǹsì pé
ọjọ́ mi gan tá a bá ráwọn Yorùbá mi tó fẹ́ líìdì wa fún nǹkan bẹ́ẹ̀ yẹn wàá mọ̀ pé wọn ò ní gbàgbé ẹ̀. Wọ́n mọ̀ pé tó bá ti àádìgírí gan Yorùbá yìí gbàgbé èèyàn. Ṣùgbọ́n problem ti ń bẹ nílẹ̀ Yorùbá ni pé ọ̀tẹ̀ ni àwọn tó kú ẹ̀ nísìnyí ta ló ń tọ́jú ọmọ dájọ́ fámìlì wọn. Sunday Igboho tó lẹ túmọ̀ ẹ̀pù wọn ṣé wọ́n lò náà kó lu ni ẹ̀dígẹ́dẹ̀ àwọn kẹ́dẹ̀ ń bẹ́nu ní Yorùbá yẹn náà dẹ́gbẹ́ àwa náà ń jà fún ẹ̀dẹ̀ lówó àti ọmọ wọn sùn ẹ̀ ní dá sí wọn kò ní tó kọ́ àwọn ọmọ ọdúnkó tó gbé nínú mọ́ra wọn tẹ́ni tó ń bẹ Nàìjíríà Yorùbá nìyẹn. Ìjọ ti kìíní ẹ bá kọ lówó ẹ̀gbọ́n ni wọ́n ní kìnìún wọ̀lú ó pe ọmọ tálíkà wọn sọ̀rọ̀ ìjọba pọ̀ ọmọ olówó wọn ní ká lọ pa kìnìún. Tí bá ń ṣẹlẹ̀ sáwọ́ aṣa ajé mẹ̀kúnnù wàláhì gọ́ọ̀mẹ̀ntì ò ní dá sí. Wọ́n ní dá sí. Ok ṣé ìlú nìyẹn Ọlọ́run bàlú ẹ̀jẹ̀ o nígbà tí a sọ̀rọ̀ gangan wọ́n ń bọ́jẹ̀tì owó fún jẹnẹrétọ̀ dísù. Ẹ wá sọ ṣé Ghana nígbà ọ̀tẹ̀ ẹ̀rọ ní owó epo fún jẹnẹrétọ̀ oríṣà no nígbà tí àwọn olórí yìí gangan dísù náà bọ́jẹ̀tì owó bíi 20 million fún dísù lọ́dún ẹ̀yin dáwà ló wà lẹ́fẹ́ níná ò lọ́wọ́ tó fi ẹ̀ máa ra petrol. láwọn tó yẹ ká ṣe náà ọ̀gá ọ̀ tó ọ̀rọ̀ ṣàánú wa. Yorùbá ní àrùn ojú ní nǹkan kan kì í sàrùn mú. Tẹ bá rí àwọn traces kan tó ṣẹlẹ̀ Nàìjíríà ẹ mọ̀ pé ìlú yẹn Ọlọ́run nìkan bá dàgbà padà wáyé àbí Jésù tó bá rúlù yẹn wọ́n lé ní rúlù. Èèyàn burúkú ti pọ̀ jù èèyàn burúkú ti pọ̀ jù. ọ̀gá o. Afẹ́ ajẹmọ́fẹ́ ayó àwọn tí ìlú bàjẹ́ kò ní kọ́kọ́ tó bá ti bá mú olóyún wọn mọ̀ kébi. bámúbámú mo yó. Ní àwọn 70s yẹn ọba Saudi tábà síìkì usage náà máa ń gbé ọ wá usage Ìbàdàn. Ẹ wá wo yí àyẹn sísìn ẹ wá wo level Saudi bá wa ẹbí náà fi wá sí lọ́wọ́ yìí. wọ́n á gbé wá láti ìlú wọn wá sí Nàìjíríà. tó bá ta àwọn nù báyìí lọ́wọ́ yẹn ọba Saudi bá síìkì ní Ìbàdàn ló ń gbé wá Ìbàdàn. ní UCH. Ìbàdàn wá gbé wá. ọ̀gá o. ní ayáwó lọ́wọ́ 1979 tí tẹlifíṣàn wa pọ̀ sí yẹn kí ló fà tẹlifíṣàn pọ̀ nígbà yẹn pé NTA nìkan ló wà 17 àwọn NTA nìkan ló wà wọ́n lẹ́ǹtì Èkó wọ́n lẹ́ǹtì Abẹ́òkúta wọ́n lẹ́ǹtì Ìbàdàn gan ní first one. lọ́tọ́ wọn pè ní Channel 7. Channel 7 wà Channel 10 wà kò sẹ́ǹtì lábùdá kò àbújá òsì kápítà gbà yẹn ó wà káàkiri ní nọ́ọ̀tì náà. So 1978 pẹ́ká pé wàá fẹ́ bẹ̀rẹ̀ wọ́n wá rí pé àwọn MPN àwọn náà ń lo gbogbo NTA yẹn táwọn olóò bá ṣe wọn àwọn ní tẹlifíṣàn kì í gbé láwọn ọ̀bí àwọn dà gbogbo àwọn southwest governor kí alùpùpù dá tẹlifíṣàn tí wọ́n lẹ̀ Lopa OGBC BTO ẹ̀tọ́ ìbọn náà gẹ̀dálẹ̀ òdo tẹlifíṣàn tó pàṣẹ àpínlẹ̀ tẹlifíṣàn ní southwest nìyẹn. Meanwhile first tẹlifíṣàn NTA gẹ́gẹ́ àwọn olóòlò ló kọ́kọ́ mú wa òṣèlú ni. Awólọ́wọ̀ Akíntọ́lá kí nọ́mbàrà wọn jà sí ipò náà ní ẹ̀rí Yorùbá ò lè rẹ́ àbí tí wàhálà ẹ̀ bá dé tó kalẹ̀ tó kọ́kọ́ àlè ní choice. Bẹ́ẹ̀ tó ti ń yọ àwọn kánlẹ̀ bí olówó yẹn gbogbo táríkò bá àpòtọ́gbò ìdókàn wọn. Àbáwá eléyìí tí a fẹ́ fi kásẹ̀ ètò nílẹ̀ òun ni ààrẹ bàbá wa Kébé Kwara General Kollington Àyìnlá wọ́n síkì ṣùgbọ́n wọ́n ti padà wá sí ilé wọn ní Kọ́lá Lálágbàdo ní ààfin bàbá ṣùgbọ́n nígbà tó wá padà dé ààfin bàbá wa Alhaji Sulaiman Alao Malaika KSK wọ́n wá lọ ṣe àbẹ̀wò sí bàbá wa nílé ipe kọ́ lọ wo àlàáfíà bàbá ṣùgbọ́n nígbà tí bàbá máa lọ wọn ò lọ lásán wọ́n kó ẹ̀bùn lóríṣiríṣi wọn kò lọ fún bàbá ibi tí bàbá ti wá kó ẹ̀bùn lọ bá bàbá náà nílé bàbá kó ẹ̀bùn lọ bá bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá jáde lórí social media pátápátá wọ́n ní kì í ṣe bàbá wa Súlé Àlàó Màlẹ́kà àwọn ló jẹ́ kó ṣerú nǹkan yẹn o wọ́n ní bàbá wa King Wasiu Ayinde Marshal àwọn ló jẹ́ kọ́kọ́ ṣerú nǹkan yẹn kó tó di pé àwọn ọmọlẹ́yìn wọn máa ṣe bàbá wa kílẹ̀ yìí náà rí sí ká tó dágbére. Ṣe rí Alhaji Kollington Àyìnlá
àwọn sickness yẹn old age sickness ni ó normal tí a bá ti ń dàgbà díẹ̀ díẹ̀ àwọn kan tiẹ̀ sì dúpẹ́ fọlọ́run wọ́n fìtì náà wọ́n sì rìn wọ́n ṣe gbé wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀rọ̀ ṣẹ̀. bẹ́ẹ̀ èyí tí mọ̀láìkà ṣe yẹn ó ṣe ṣe ọmọ ọ̀dọ́ dáadáa ni ó ti ṣe ọmọ tí bàbá ni pé kí bàbá mi jẹ wọn bá á jìkọ́ ló sì jẹ ọmọ ń bẹ̀rẹ̀ ni tí wọn kan bá ní pé wàásù àìlè ò ṣe ẹlòmíà máa ṣe nǹkan tí ò ní gbé jáde. bẹ́ẹ̀ni ṣé pé a ti tètè ẹ̀ ní kọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní gbọ́ gbẹ́tẹ̀ ní mọ̀ kọ̀rọ̀ sí nǹkan fúnra bá sọ ó di eyín nìsín gbogbo èèyàn ẹ̀wọ̀ ẹlòmíì láìkí pé tó bá ṣe nǹkan káwọn èèyàn mọ̀ ṣe kárí ni ẹlòmíì láìpé kó wọ́n ṣe nǹkan ní because bàbá ní ájìkọ̀rọ̀ sí jẹ́ sí wàásù àìlè àti gbogbo oníbùjù wà dáadáa then ìgbà mìíràn rẹ pé bá a ṣe máa ran àwọn èèyàn ó yàtọ̀tọ̀ òun lè máa rò pé nǹkan bẹ́ẹ̀ ìwé ṣe ó lè ti nǹkan míì àdúgbò máa rò àti ṣe nǹkan míì. ó ṣe é nìsín mọ̀láká ṣáà kéde ẹ̀rẹ̀kẹ̀ mọ̀láká ṣe o ní látíà mọ̀láká ilé barista àdìsọ̀lọ̀ fúnjẹba ó tó owó ẹ̀ ó tún gbogbo ó rí nọ́fẹ̀sì gbogbo ẹ̀ ibẹ̀ náà àwọn èèyàn náà tún sọ̀rọ̀ wọ́n tún jáde wọ́n tún jáde fún yàn náà. ọmọ gidi ni ó dẹ̀ ṣe ṣe ọmọ ó ń ṣe ojú ó tún sẹ́yìn barista kò ní pé àwọn olùkújì yòókù náà wọn lè ṣe o wọ́n lè mọ̀ kàtí ni o kò sẹ́ni tí ò lọ lọ́rùn wọ́n lè mọ̀ kàtí ṣé bíbà àṣọba àgbàtà abẹ́gàdé ó gbé jẹ́sọ̀ fún mọ́ríkàtì náà ó gbé wọlé fagbára Gabriel jẹ́sọ̀ ńlá tó wọlé kébì. so bóyá tí màláìka ṣe yẹ in tó rò pé kó o ṣe nìyẹn àwọn ikú náà lè ti ṣe lẹ́yìn wọn ká bọ́mọ̀ àwọn fúnlẹ̀ mọ́mọ́ àti tèmí náà àdìkọ̀rẹ́ tí àyìnlá ò ṣẹni tí nǹkan máa tẹ̀lé táwọn ìbújì máa lọ báwọn ò rí o àwọn ló jago fún wa àwọn náà dira ní kó òfin pa wọn o làwọn lè ní jẹ bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí o. wọ́n dira ní o wọ́n dira ní kó òfin pa wọn o. so ọlọ́run ní jẹ́ kú tó yẹ wọ́n pa wọ́n ẹ̀mí wọn á gòjù báyìí lọ. wọ́n ti dàgbà wọ́n ń jẹun ọmọ nìyẹn tí súlè bá ti jù bẹ́ẹ̀ lọ ó tọ́ sí gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ tó mú orí ni gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ tó mú orí ni torí ọ̀dẹ̀ ní bọ́bọ̀ náà lọ́dún náà ti tọ́wọ́dẹ̀ làwọ̀ fún tó ṣe nísìnyí àwọn fújòkú náà tí ò ní máìlì tẹ̀tẹ̀lẹ̀ kí pé wọ́n lè mọ̀ fẹ́ jẹ́ wọ́n lè mọ̀ wà sí máìlì wọn ni o àwọn náà bẹ̀ sí lọ ṣe ní ìsìn díẹ̀díẹ̀ torí ẹnìkan tó kù fọ́nù fújì náà nìyẹn ní bàbá wọn tí wọ́n jọ ń lo ìgbà tọ́balá ìtọ́jọ́ ń lò gbà. Súlè ọlọ́wọ́ máa bò láti rí ọlọ́wọ́ fún ní ọgbọ́n àtòyè tó fi máa ṣe láìpẹ́ nígbà àkọ́kọ́ ti bàrẹ́sà tó ṣe inú mi ń dùn gan. èyí tí wọ́n sọ fún mi gan bó ti wá mú kánàdì màláìkà tó wá ṣeré. bẹ́ẹ̀ni. mọ fídíò ẹ̀gán wà lọ́mọ èmi náà lọ ràgbọ ẹ̀ ẹni tó gbá gàgà mo ìbá sọ̀rọ̀ bíi 3 weeks ago ńgbà tá a pàdé pé bàbá gbólórin wá káàkiri òun ìtàwọn olórin Ghana náà ọ wá ní màláìkà lòún ní fọwọ́sọ̀yà ó lóun kò ní chájì wa ló tó pọ̀ kó dẹ̀ náìsì gan kò níyàn lára ṣe mọ̀ pẹ̀lú mi láìpẹ́ lómi nìyẹn olùkọ́lọ́ ti bless òun kó náà máa bless àwọn èèyàn wọ́n ń lò ní tó ṣe káàkiri báwọn èèyàn náà ní ọlọ́run fi ń bless ẹ̀ náà ọlọ́run bless gbogbo àtà ń sọ ètò yìí náà gbogbo àtà ń gbọ́ ọlọ́run bless gbogbo yìí náà ọ̀pọ̀lọpọ̀ tẹ́ fi ṣe kò ní dàrú gbogbo ìgbà tí ọba àpò iṣẹ́ ọgbà mi tẹ́nìkan ọba ṣe nǹkan ó lè mọ́ lẹ́lòmíì lójú àti ṣe ẹlòmíì lè mọ́ ló lọ ọbẹ̀ ni èló ni mo mọ̀ pé àwọn bí Òṣùpá Pàṣọ Wàsíù wọ́n á ti ṣe nǹkan tẹ́ẹ̀ ní mọ̀ bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ ló dá táàmọ̀ náà àìmọ̀ ètò dá sí gbà yẹn táàmọ̀ ṣọ́ọ́tì wọ̀lú sí nìyí ẹ̀kọ́kọ́ ló ń ṣe eré wọn ti dàgbà so àwọn ọmọ wọn náà ni ó mọ fún ọ lóúnjẹ bàbá náà ò dẹ̀ tálíkà èèkó tálíkà. tẹ́bá rí àfin bàbá Níkọ́lá àwa ní onílé mi ní Kọ́lá làlá gbàdó ìmúríkọ. éèjì ni ò lè sìn sọ ní ju kọ̀ọ̀dì lọ ẹ ti wo sọ ní bó ṣe bí ọmọ 30 years. bọ́dì ni ọlọ́run ti fún wa ní bọ́dì wa lọ́dọ̀ọ̀tọ̀ so ìgbà míì èèyàn lè dàgbà sẹ́ pé òwe ti wọ 2 years nílẹ̀ there was a time don ní eye problem wọ́n sọ̀fẹ̀ ní ìsìnkà wọn lè rí dáadáa mọ́ wọ́n ti wọ 2 sọ ní 77 years ní bí mo ṣe wà bóyá jù mí lọ bí almost 70 years àlejò dúró 1 hour ẹ̀yìn olóyè ó rí ni. bàbá ẹ̀bùn ní bọ́dì ọlọ́run ló ń fún yàn ẹ̀bùn ní ẹ̀bùn ọlọ́run máa ti fún ẹ ní ẹ̀bùn àlàáfíà yẹn tí ò jẹ́ kí ẹ̀kẹ́ máa dà ẹ́ láàmú tó bá ti ń dàgbà dúpẹ́ fọlọ́ ni
ìgbà míì sickness ẹ̀ máa wá éèjì ni tó bá ti di a máa wá díẹ̀díẹ̀ a máa wá tó lọ àwọn éèjì nìyẹn so abẹ́ẹ̀ ti sọ́ra àti pọ̀lìsì wọn ni kú báyìí lágbọ́ ọlọ́run àti gbádùn wọn pẹ́pẹ́pẹ́ gbogbo àwọn oníkùjòkú náà kan náà wọ́n sí bàbá tó bá nẹ́rẹ́ sí bàbá ò tọrọ owó lọ́wọ́ wọn o kò tọrọ owó lọ́wọ́ wọn bẹ́ẹ̀ tó bá rí pé ẹ̀tọ́ ni kán ṣe fún bàbá gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ́ rere ọlọ́run á dẹ̀ bísọ̀ ẹ̀sọ́ gbọ́ náà ọlọ́run ìjọ gbó fún wọn lójijì gbogbo àwa tá à ń ṣètò náà tá à ń ṣe kò lè bàtà tó ló gbogbo ìtẹ́yìntì náà ni ẹ ń bá gbọ́ àárín nǹkan múlò ń bẹ̀ ẹ ń bá gbọ́ lẹ́yìn nísìnyí ojú ilẹ̀ pètò yìí dira ní ẹ̀kẹ́ pé gan pé abala dira o abala dira ní o abala dira la wà báyìí. ẹ tí ò níyà ìdégbò ẹyin. bẹ́ẹ̀ ni sá. àbẹ̀yàn á tó ti sísí tí wàá jiyàn gbé ká bẹ́ẹ̀ sanwó. owó náà dà. ó yà mí lẹ́nu. ṣé èèyàn sì ń dáwó tó fi jẹun jọ tó fi ṣe gbájọ ẹ̀ka jẹ́ nìkan gbé. ẹ̀rìmí kan ní ẹ̀bùn lẹ́ẹ̀mẹ́ ẹ̀jẹ̀ kó ń jọ ìwọ̀n ó mọ̀ pé kò sí ibi tó ti fẹ́ rówó. àwọn kọ́lẹ̀ mẹ́ nàìjíríà ṣe pé wọn lè mọ̀ travel lọ sí nọ́ọ̀tì iṣẹ́ wọn nìyẹn. ṣé wọ́n á tó pé wọ́n ń jẹ́ àbúrò náà wọn ní bílẹ̀ wọn mọ̀ fẹ́ bọ́ fámìlì wọn fẹ́ bọ́ ìyàwó fẹ́ bọ́ wọn. èyí tó wà ń bẹ̀ ni pé kálukú ó dira níwọ̀nba. bó ti ẹ̀dá fẹ́ ìlànà bó ti gbélé yẹ̀ bá ní àbí èwo ni gbẹtígbẹtí afẹ́rì afẹ́rì yẹn ṣíjú. ó lè mọ lọ sí ẹ. wàá bá bá tiẹ̀ lọ ní ó ti dira ní ẹgbẹ́ òní ká. àwọn ní jí má sùn. bá dira o. olórí kọjá pé bí ẹ máa kójú ogun láyé o ìbámu ti múra sílẹ̀ láti ìgbèwé ìbámu ti múra sílẹ̀ ìbáwá ọkọ pẹ̀lú àjà láti jàjọ òmìnira. ayé ogun láyé. àsopọ̀ orin ìgbà iná wọn ṣe báyìí. èmi ní